Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo wa pátápátá. Èmi mọ́ ikọ̀ mi dòmẹ́yọ̀ náà ni ọ̀pọ̀ kò ní sùn akọni rẹwà láṣẹ Èdùmàrè. Mo kí bàbá wa Emeritus Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Olúwa mi o, mo kí yín. Kí tó bẹ̀rẹ̀ yẹn kọ́kọ́ kọrin Yorùbá National Anthem. Orí ọ̀fẹ́ tẹ́ máa ṣe fún mi nípa ẹ̀jẹ̀ bá mi máa share program yìí, bá mi máa share broadcast yìí. Kò ní sú wa, kò ní rẹwà, odò adẹ́gbẹ̀wà, kò ní gbọ́dọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan. Ẹ̀wẹ̀ má bínú, ẹ̀jẹ̀ bá a máa share, bá a máa like ẹ̀, wọ́n fẹ́ flag wa. So ẹ̀jẹ̀ bá a máa share, bá a máa like ẹ̀. Ní kẹ̀jẹ́ ká máa lépa, tẹ̀síwájú, ọ̀pọ̀ ire àti ohun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Oòduà ọmọ gbogbo àwọn orúkọ ìníde sí Yorùbá. Mo ní láti wá sọ púpọ̀. Mo kí gbogbo ilé pátápátá àkùṣẹ́ àdẹ̀kù fọmọ ènìyàn ṣe. Mo kàn fẹ́ kí a kọ́kọ́ àwọn ẹ̀kọ́ díẹ̀ láti ẹnu bàbá wa Dr. Aliu. Mo kí bàbá wa Professor Banji Akintoye. Mo kí bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn tó jẹ́ àwọn àgbààgbà tí wọ́n dúró pé sẹ́ ilẹ̀ Yorùbá ò ní lọ sóko parun. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ tún follow wa náà, tẹ́ ń bá wa like, tẹ́ ń bá wa share. Kò ní sú wa, kò ní rẹwà. Ẹ jẹ́ tún fún wa ní àwọn ọ̀rọ̀ ìṣítí kan náà kó tó di pé gbọ́rọ̀ tí bàbá wa Dr. Aliu tí wọ́n máa sọ. Nǹkan tí mo kàn máa sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá òun náà ni wípé ẹ jẹ́ kí a ní ẹ̀mí ìṣọ̀kan. Ẹ jẹ́ kí a gbà fẹ́ni tá bá mọ̀ pé ó dúró tán tó fi ara ẹ̀ jìn tó ní pé sẹ́ ilẹ̀ Yorùbá kò ní lọ sóko parun, tó ní pé sẹ́ a dẹ̀ ní kú sóko ẹrú. Mo kí gbogbo ilé mama Ìyábọ̀ síbọ̀. Actually jẹ́ kí n kú pass message yìí. Ẹ ṣàlàyé lórí pé ẹ kó ara sí kíní agbọ́ ìròyìn yín. Ìníde sí Yorùbá. Kẹ́ẹ̀tì ẹ̀ tó máa bá ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé lórí pé ẹ kó ara sí kíní agbọ́ ìròyìn yín pé ẹ kó ara sí ọ̀rọ̀ Yorùbá nation. Kí ló dé tó ka yín la tó bẹ́ẹ̀? Mama Ìyábọ̀ síbọ̀. Ok, yóò dà fún ìyẹn wa. Mo kọ́kọ́ kí ẹ̀yin dádì wa náà o. Gbogbo yín mo kí pápátá. Ọlọ́run jẹ́ kí kádélẹ̀ lérí o. Yorùbá nation sójú ẹ̀mí wa ní òsì gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora pátá pẹ̀lú ògùn Ọlọ́run ẹ máa kórè kó délé. Ẹ ṣeun. Ìdí tí tó fi ká mi lá ni pé ní ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí. Ibẹ̀ ni mo ti lò ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìgbésí ayé mi. Ilẹ̀ Haúsá mo ti lò. Mo sì mọ ìwà wọn dáadáa. Mo sì mọ̀ pé ní Haúsá gan ọkọ ni problem, Fúlàní ni problem ìlú tá ń pè ní Nàìjíríà. I am a Muslim. Islam kọ́ wa pé ká ṣàbòsí fúnra wa. Bẹ̀ẹ̀ tí àwọn adaran ṣe àbòsí ni wọ́n ṣe fún wa. Àbòsí ni wọ́n ṣe fún Haúsá.
nínú tó ń ṣe fún Haúsá àwọn Haúsá ti jẹ́ ìran àkàtọ́ ẹ pé ní ó di dandan kéèyàn káàánú wọn nídìí nígbà tí bàbá Usman Dan Fodio tó gbéra wá láti ìlú tá à ń pè ní Guinea Conakry ní Putajalo tó láàlì sí Sokoto wọ́n gbà á láàyè torí pé ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni kò mẹ́sìn wá fún wọn. nígbà tó sì gbà á láàyè ní ìlú tá à ń pè ní Sokoto yìí àwọn ìran tó bá nígbà yẹn wọ́n ń pè wọ́n ní gòbírí àwọn gòbírí yẹn wọ́n máa ń fa ìlà bíi mẹ́ta mẹ́ta báyìí síbi ẹ̀gbẹ́ ẹnu báyìí wọ́n máa ń fa ìlà mẹ́ta mẹ́ta wọ́n pè wọ́n gòbírí àwọn gòbírí yìí ẹ̀yà kan ní nínú àwọn Haúsá lápèjúwe kí n fi Yorùbá ṣàpèjúwe nísìn á sọ pé ní Ẹ̀gbá Ìjẹ̀bú Ìlọrin Ọ̀yọ́ Ìṣẹ́kìrì gbogbo wa náà Yorùbá là ń sọ ìyàtọ̀ díẹ̀ ló kàn wà láàrin wọn gẹ́gẹ́ bó sì wà nílẹ̀ Haúsá náà báwọn Haúsá náà ṣe ní Daurawa Katsinawa Kanawa Sokotawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà Haúsá náà ni so Haúsá Yorùbá Ọ̀yọ́ ó yàtọ̀ sí Yorùbá Èkìtì Yorùbá Èkìtì ó yàtọ̀ sí Yorùbá tó ń sọ ní Ẹ̀gbá bẹ́ẹ̀ Yorùbá kan náà ni gbogbo wa sọ so àwọn ìran tí bàbá Usman Dan Fodio tó gbà á lálejò àwọn là ń pè ní àwọn gòbírí wọ́n sì gbà á lálejò torí pé wọ́n rí pé mùsùlùmí ni ó sì jẹ́ àfáà tí wọ́n ń ṣe wá wàásù nígbà tó yá ó bí ọmọ àkàtà ń pè ní Usman Dan Fodio Usman Dan Fodio yìí òun náà bẹ̀rẹ̀ tó dàgbà òun náà bẹ̀rẹ̀ sí jẹ́yìn rere ó bẹ̀rẹ̀ sí ṣe wàásù káàkiri létà ibẹ̀ ni àwọn gbẹ̀ngbẹ̀bọjẹ́ Haúsá pẹ̀lú Usman Dan Fodio wọ́n bẹ̀rẹ̀ sí plan pé àwọn fẹ́ dojú ìjọba kulẹ̀ wọ́n fẹ́ overthrow Yunfa tó jẹ́ ọba Sokoto gbà yẹn àwọn kan wá ta ọba lọ́lọ́gbó pé ìwọ ọba nǹkan báyìí ni àwọn àjòjì àtàwọn èèyàn wọn plan ó bá lé wọn kú ó dà gẹ́gẹ́ bíi pé aléyàn kú lẹ́kọ̀ọ́ ó wá sọ lọ sí Ẹ̀pẹ́ Ṣẹ̀ǹpó sì wà ní Lagos State but at the end of the day ibi tí àwọn adaràn yìí tó expert dé wọ́n wá bẹ̀rẹ̀ sí rọ nǹkan ogun wọ́n bẹ̀rẹ̀ sí rọ ọfà wọ́n bẹ̀rẹ̀ sí rọ idà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan àjà wọ́n sì ní àwọn ẹṣin ibi tí Fúlàní bá sì ti wà tó bẹ́ẹ̀ bá fi lè gbà á láàyè wọ́n máa ké sí àwọn èèyàn wọ́n máa wọlé lọ́kọ̀ọ̀kan nígbà tó di òru wọ́n ṣe pa ọba Yunfa nìyẹn tó jẹ́ ọba Sokoto wọ́n bá capture ìlú yẹn gbàtọ́ capture ìlú yẹn àwọn gbẹ̀ngbẹ̀bọjẹ́ Haúsá táwọn rò pé wọ́n máa fún wọn nípò wò fún wọn nípò kankan lónìí tábà sọ wípé ní Sokoto ọba Sokoto á ní Fúlàní ni gbogbo àwọn afọbajẹ ni wọ́n ń pè ní Akimi àwọn bíi balógun Fúlàní gbogbo wọn gbogbo àwọn baálẹ̀ Dẹ́kẹ́tì Mèǹgúà Aláǹgúà ni Dẹ́kẹ́tì ni gbogbo wọn pátá Fúlàní ni gbogbo wọn ẹ̀ lè Haúsá kankan bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí launch attack nìyẹn. ẹ jẹ́ bá a máa share it's a very good information ẹ bá a máa share ẹ bá a máa like ẹ ṣe gbọ́ ẹ ṣe gan mo kí ya mi sì yábọ̀ sí bọ̀ mo kí Miss Adégòkè mo kí gbogbo everybody pátápátá kò ní síwá kò ní rẹwà lágbára Ọlọ́run. pàtàkì ti gbà wọ́n because àwọn Fúlàní wọ́n wà Mali wọ́n wà ní Guinea Conakry wọ́n wà ní Senegal wọ́n wà ní Gambia wọ́n wà ní Niger Republic wọ́n wà ní Chad bó ṣe wà káàkiri nìyẹn wọ́n máa ń pera wọn wọlé ni àwọn kan bẹ tó ń pè ní Kutakore àwọn Kutakore làwọn jagunjagun tó máa ń jà fún àwọn Fúlàní àwọn ni wọ́n máa ń lò tó máa ti fẹ́ jagun wọ́n máa ń kó wọn wọlé ni wọ́n sì ti kó àwọn pípọ̀ yẹn wọlé wọ́n wá bẹ̀rẹ̀ sí capture stage kọ̀ọ̀kan tàbá wá ń sọ̀rọ̀ lónìí pé ní ọba Sokoto á ní Fúlàní ọba Kebbi á ní Fúlàní ọba Zamfara á ní Fúlàní ọba Gombe á ní Fúlàní ọba Adamawa á ní Fúlàní ọba Bauchi á ní Fúlàní ọba Jigawa Fúlàní ọba Katsina Fúlàní ọba Kano Fúlàní ọba Zaria tó wà ní Kaduna State Fúlàní ọba Lafia tó jẹ́ Nasarawa State Fúlàní níbo wọn làwọn Haúsá wà níbo ni àwọn Haúsá wà gangan ó túmọ̀ pé ní àlejò ọ̀ràn tó gbà láàyè àlejò ọ̀ràn tó gbà láàyè ẹ wo olú ọ̀sẹ̀ tí wọ́n ṣe ìsìláàmù ló ní kí ká pa mùsùlùmí ẹgbẹ́ ara wa torí pé àwọn tó ń pa yẹn mùsùlùmí ni wọ́n kò sí nínú ṣẹ̀ríà ìsìláàmù pé kí mùsùlùmí àti mùsùlùmí kẹ́ máa kọjú gbà kódà bẹ́ẹ̀ bá rẹ̀ ti ń ṣẹbọ ẹ̀ ní ẹ̀tọ́ àti lọ pa ó ṣe ò pé ní àwọn pípù yìí wọ́n ti ní àjẹ́ndà mo ń bọ̀ wá síbi ti Yorùbá o wọ́n ti ní secret agenda nígbà tí wọ́n gba gbogbo pọ̀ mọ́ àwọn pípù yìí lọ́wọ́ tó pé ní ta bá ń sọ̀rọ̀ lónìí ó sì ní
chief imam kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Haúsá yẹn pátá Fúlàní ni wọ́n pátá. Chief imam Kano Fúlàní ni, chief imam Jigawa Fúlàní ni, chief imam Katsina Fúlàní, gbogbo ilẹ̀ Haúsá yẹn pátá gbogbo chief imam Fúlàní ni wọ́n. Ẹ lè rí Haúsá kan tó jẹ́ chief imam ní central mosque wọn. Ìyẹn dúró báyẹn. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn court wọn, àwọn court, àwọn high court ni, àwọn magistrate court ni, Fúlàní ni gbogbo wọn. Now, ẹ jẹ́ ká bọ́ sí ti tòṣèlú. Tàbá wá sọ̀rọ̀ nípa political power. Gọ́vnà Sokoto Fúlàní, gọ́vnà Zamfara Fúlàní, gọ́vnà Kebbi Fúlàní, gọ́vnà Gombe Fúlàní, gọ́vnà Adamawa Fúlàní, gọ́vnà Bauchi Fúlàní, gọ́vnà Jigawa Fúlàní, gọ́vnà Kano Fúlàní, gọ́vnà Katsina Fúlàní. Níbo ni àwọn Haúsá wà? Níbo ni wọ́n wà? Ìwọ ọmọ ìyá mi tó bá jẹ́ Mùsùlùmí, ṣé Ìsìláàmù ló ní kí wọ́n ṣe yẹn? Ṣé kò sáwọn Haúsá mọ́ ni? Ẹ wo bọ́n ṣe jẹ ìlú yẹn run. Wọ́n sì ti rẹ́ndà àwọn Haúsá, wọ́n ti rẹ́ndà wọn useless torí pé wọ́n ti dominate wọn. Wọ́n ti gba gbogbo political power lọ́wọ́ wọn. Ṣé Ìsìláàmù náà ló ní í ṣe pẹ̀lú political power kẹgbàá lọ́wọ́ wọn? Àwọn wa ń sọ̀rọ̀ lónìí nípa tababọ́ sí federal level nísìn. A máa rí pé ní the same thing làwọn pípọ̀ yìí ṣe kò í sọ̀rọ̀ ẹ̀sìn. Kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn. Tàbá sọ pé ní accountant general á ní Fúlàní, minister of finance á ní Fúlàní, àkílódé ẹ̀yìn ẹ̀sìn náà ni wọ́n lọ sí nídìí owó ni. Àtúngbà lọ chief of staff Fúlàní, national security adviser Fúlàní, chief of public staff Fúlàní, minister of defence Fúlàní, inspector general of police Fúlàní, minister of police Fúlàní, comptroller general custom Fúlàní, comptroller general immigration Fúlàní, comptroller general Nigeria correctional service Fúlàní. Ṣé Islam náà nìyẹn? Ṣé káwọn ní ṣe pẹ̀lú ẹ̀sìn? Nàìjíríà. Fúlàní republic. Tọ́ ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn? Rárá o, kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn. Minister of aviation Fúlàní, DG fan Fúlàní, Nigerian Port Authority Fúlàní, DG NEMA Fúlàní, NDLEA Fúlàní. Kí ló dé? Ṣé Yorùbá wá ṣerú ni? Ẹnu ẹ̀wọ̀n tán fún Hausa Department of Petroleum Resources òní Hausa ló wà ń bẹ̀. Ntọ́ fún Hausa òní ipò tó ń fún àwọn Hausa òní Minister of Defence tó ń pè ní Major General Bashir Magashi Hausa nìyẹn. Gbogbo àwọn ipò yẹn Fúlàní wọ́n ń kóra wọn síbẹ̀. Tọ́ nídìí eléyìí ǹjẹ́ Yorùbá sáwọn wá ṣerú ni? Ṣé Yorùbá wá ṣerú ní ilé ayé? À ń sọ̀rọ̀ EFCC Fúlàní, NCC Fúlàní, NDLEA Fúlàní. Kí ló dé? Tọ́ba tún á ń sọ̀rọ̀ nípa OPEC. Àwọn wo ló wà ní OPEC? Mohammed Barkindo ọmọ Adamawa ni ó ní Secretary General OPEC. Tọ́ba tún ń sọ̀rọ̀ nípa wọn ò tún wọ́n fi wá lọ́rùn lẹ́ o. INEC Chairman INEC Fúlàní, Deputy Secretary General ní United Nations Fúlàní, permanent representative ní United Nations tààlà àti fẹ́ lo diplomatic means Fúlàní ló wà ń bẹ̀. Nígbà táwọn pípọ̀ ìwà rọra wọn sípò nísìn, ẹjá tó lọ sọ́dọ̀ bàbá lọ sí Islam in education náà, àwọn náà ló wà ń bẹ̀. Minister of Education Fúlàní, gbogbo yunifásitì wa ta ní Nàìjíríà Executive Secretary National University Commission Fúlàní ló wà ń bẹ̀. Abubakar Adamu Rasheed Fúlàní ni. National Board for Technical Education gbogbo polytechnic wa ta ní pátá ẹ̀ńtọ́ head yẹ Executive Secretary Masoud Adamu Kazaure Fúlàní ni. Executive Secretary National Commission for Colleges of Education tálọ́wà ń bẹ̀ Fúlàní ni wọ́n pè ní NCCE Aliyu Muhammadu Bappa Fúlàní ni. Kí ló dé? Ṣé òyìn ní í ṣe pẹ̀lú ẹ̀sìn? Ó ń túmọ̀ sí pé àwọn pípù yìí wọ́n ní agenda. Bẹ́ẹ̀ bá tún wá sọ̀rọ̀ nípa TED fund. Ó ti ní iye certain percentage 5% tí federal government máa ń yọ kalẹ̀ fún àwọn TED fund. Tẹ́ bá lọ sí gbogbo àwọn private àwọn university wa ẹ máa rí i pé gbogbo àwọn bílíọ̀nù tó kọ TED fund láti 1994 tí wọ́n ti bẹ̀rẹ̀ TED fund gbogbo àwọn executive secretary pátá Fúlàní gbogbo wọn. Tijani Ahmed Abu Abdulkadiri láti 1994 wọ September 1999 olówó àmbẹ̀ Fúlàní ni. Mustapha Abba Jaji September 1999 wọ August 2007 Fúlàní ló wà ń bẹ̀. Professor Mahmoud Abubakar 2007 wọ 2012 òní máa INEC yìí o
only executive secretary Teflon Aliyu Naya 2012 or 2014 Abdullahi Baffa 2016 2019 olóòlù filibati ẹni tó wà bẹ́ẹ̀ nísìn Suleiman Ibo Goro olówó bẹ́ẹ̀ ní executive secretary nísìn ní Teflon ṣé Yorùbá wá ṣerú ni Nigerian Army ọ̀dọ̀ wọn ló wà Nigerian Air Force ọ̀dọ̀ wọn ló wà Nigerian Navy ọ̀dọ̀ wọn ló wà tẹ́ bá fẹ́ wọ yunifásitì àwọn army nísìn tó ń pè ní Nigerian Defence Academy àfi kẹ́ lọ sí ìlú táwọn àdáná kọ́ńkà Air Force Institute of Technology àfi kẹ́ lọ sí ọ̀dọ̀ táwọn ìlú táwọn àdáná kọ́ńkà Nigerian Police Academy ẹ tó fẹ́ lọ yunifásitì táwọn police wùdí ní Kánò ló wà àwọn àdáná ọ̀dọ̀ àdáná ló wà bẹ́ẹ̀ tó hẹ̀dẹ̀ àdáná ni ṣé Yorùbá wá ṣẹrú ni ara tó ń ká ìmí láàánú yẹn pé kí ló dé ta ló ní resources níbo wọ́n ti ń lọ àwọn resources yìí nínú àwọn ìwádìí tí mo wá ṣe mo wá discover pé ní gbogbo resources yìí ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rí lápèjúwe a ní 7 major sources of revenue nínú ọ̀nà méjèèjì tí wọ́n ti ń rí owó yìí a discover pé kò síbi kankan pàtó tá a lè sọ pé ibi táwọn adarán ti mú wá ní kò sí zero tá a bá sọ̀rọ̀ nípa crude oil àwọn tó ní epo jù òun náà ní Delta State Warri a sì mọ̀ yí pé ní àwọn Warri yẹn ìṣẹ́kiri àwọn ọmọ ìyá wa ni àwọn ni wọ́n lé epo jù 350,000 barrels of crude oil ni wọ́n ń fà lóòjọ́ ń bẹ̀ yẹn followed by Rivers State títẹ̀ dérí àwọn Ẹdó tó fi dé ọ̀dọ̀ Yorùbá 100,000 ní Yorùbá ló ń contribute àwọn Igbo ń contribute 28,000 Imo 11,000 17,000 ní Abia 28,000 Yorùbá ń contribute 100,000 ní Ondo àti Badagry ní Lagos. Tàbá sọ̀rọ̀ nípa crude oil àwa ń bẹ̀. Tàbá wá sọ̀rọ̀ nípa Port Authority 80% owó tó ń generate ní Port Authority ilẹ̀ Yorùbá ni. Tàbá sọ̀rọ̀ nípa Federal Inland Revenue ìyẹn tó ló tiẹ̀ lágbára gbogbo àwọn taxes tó ń rí yẹn ilẹ̀ Yorùbá wọn ti ń rí evidences yìí wà gbọ́ ẹ̀ làwa ní statistics lọ́dọ̀ torí pé kí ni níbo làwọn iléeṣẹ́ wà iléeṣẹ́ state méjì ní iléeṣẹ́ wà lọ́wọ́ nísìnyí ní Nàìjíríà gbogbo àwọn iléeṣẹ́ yẹn ó ti kú ó ti lọ Ogun State number 1 tẹ́lẹ̀ Lagos State ni bẹ̀tẹ̀ Ogun State gbà mọ́ ọ lọ́wọ́ tá a bá sọ̀rọ̀ nípa industry nísìn Ogun State ni followed by Lagos State àwọn Hausa sì ní àwọn ìlú àwọn adaran àwọn ẹ̀sán tax tí wọ́n ẹ̀sán tax ẹ bá fẹ́ ṣe investigation ẹ̀yin ẹ̀ found out pé ní ẹ béèrè èèlò ni wọ́n ń ta àwọn nǹkan nílẹ̀ Yorùbá wọ́n máa kó ẹrù wọ́n máa kó ọjà láti Ogun State wọ́n máa kó lọ sí Kano àbí Katsina àbí Sokoto ohun tó máa ṣẹnu láàánú ni pé ní kí ló dé tó fi wá chip níbẹ̀ yẹn ju ilẹ̀ Yorùbá lọ nínú ìwádìí tí mo ṣe mo wá discover pé n tó fà ó ní pé wọ́n san tax àwọn Hausa san tax ti wọn kò mọ́ wọn la òun ló fà tó fi jẹ́ pé tó bá wo National Bureau of Statistics report 2020 19 18 17 16 ẹ lọ wo iye owó tí kálukú táwọn state ń generate lápèjúwe nísìn ní 2019 ní South West nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ Ògùn Ọ̀ṣun Èkìtì Oǹdó ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá yìí owó tí wọ́n ń generate nílẹ̀ Yorùbá 552 billion naira ní 2019 source ni o National Bureau of Statistics report 2019 552 billion naira. Okay. Èló ni wọ́n generate nílẹ̀ Igbo 95 billion naira 95 billion naira ó ní wọ́n generate nílẹ̀ Igbo 95 billion naira. Tẹ́ bá fẹ́ check in tí mo sọ yìí o source National Bureau of Statistics report 2019. Èló ni wọ́n generate nílùú àwọn adaran North West 148 billion naira. Ní North Central ńkọ́ 104 billion naira. Ní North East 46 billion naira. Ntí mo wá sí mo ní òkè ẹ ti ẹ jẹ́ ká tó ta gbogbo ẹ̀ káwọ́ pé ní òkè ní North West tá a pè ní Kano Kaduna Katsina Sokoto Jigawa Kebbi and Zamfara ká tún wá di North Central mọ́ Nasarawa Plateau Benue Niger Kogi and Kwara ẹ jẹ́ ká mú owó tó rí mẹ́tọ́ jẹrẹ ẹ jẹ́ ká á dẹ̀ mọ́ fún wọn. South East tó jẹ́ ilẹ̀ Igbo Abia Anambra Ebonyi Enugu Imo mo tún á dẹ̀ Bauchi, Gombe, Adamawa, Maiduguri, Yobe and Taraba 24 states ni tẹ́ bá tó ta gbogbo owó yẹn ó máa fún yín ní 148 billion naira from North West 104 billion naira from North Central 95 billion naira from South East 46 billion naira from North East total rẹ̀ jẹ́ 393 billion naira 24 states IGR Internal Generated Revenue
24 states generate 393 billion. Èló wọ́n generate ní South West 552 billion naira. Ẹ wo yàtọ̀. IGR là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o. Bákan náà tá a bá lọ sí àwọn state yòókù náà, ẹ máa rí pé ní the same thing ní 2018 Yorùbá generate 553 billion naira. Èló làwọn Igbo generate 77 billion. Ẹ wo yàtọ̀. Èló nílò àwọn Adara generate 121 billion naira. So gbogbo ọ̀nà ní láti jù wọ́n lọ hands down. Tá a bá sọ̀rọ̀ nípa revenue tá à ń generate nílùú wa. Èló wọn generate nílùú even ní Kwara State pé àtúnmọ́wó àtún hádìẹ̀ fún wọn 30.6 billion naira ni wọ́n rí. Ẹ jẹ́ kó wá lọ síbi ibi kẹwàá wo àwọn àrékèrèkè ọgbọ́n táwọn people yìí ń dá àwọn adarán yìí ń dá. Katsina State ní ọdún yẹn ní 2019 mo kàn fi ṣe case study ní 2019 Katsina generate 8 billion 400 million naira lọ́dún from January to December 8 billion 400 million naira ní Katsina generate. How many local government ló wà ní Katsina? 34 local government. Fine. Local government mélòó ló wà ní Kwara State? 16 local government. Èló ní Kwara State generate láti January sí December lọ́dún yẹn ní 2019 30 billion 600 million. Ẹ dákun ẹ wò state tá a fún ní local government 44 tó generate 8.4 billion naira àti state tó ní local government 16 tó ń generate 30 billion 600 million naira. Sẹ́ni pé wọ́n generate kankan. Bákan náà tẹ́ bá wo ti Kebbi state 7 billion wọ́n generate ní Kebbi. Èló ni wọ́n generate ní Gombe 6 billion. Èló ni wọ́n generate ní Borno 8 billion. Èló ni wọ́n generate ní Bauchi 11 billion. Èló ni wọ́n generate ní Lagos state 398 billion naira. Ẹ jẹ́ kó a lọ síbi báwo ni wọ́n ṣe ń ṣí revenue yìí kẹ́ wo àwọn èèyàn jẹ́ kí ní àwọn Fúlàní ọgbọ́n táwọn Fúlàní dá fún àwọn èèyàn wa ni pé ní tó bá fẹ́ ṣí allocation nínú owó tí wọ́n rí ní federal ńlá revenue fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gbogbo ìjọ tó máa ṣe ni pé ní wọ́n máa sọ pé ní population ó di méjì local government ó di méjì landmass tó máa ń wò nìyẹn. Wọ́n ti mọ̀ pé àwọn nílẹ̀ ìdùwà lọ tá a bá ń sọ̀rọ̀ nípa landmass Haúsá ló nílẹ̀ àwọn Fúlàní nílẹ̀ ìdùwà lọ so wọ́n máa consider bẹ́ẹ̀ bá ti nílẹ̀. Bàbá Aliu ẹ jẹ́ bèrè ìbéèrè lọ́wọ́ yìí nǹkan méjì ni mo nígbà tí wọ́n ní ilẹ̀ tó bẹ́ yẹn ṣé torí ọ̀gbẹlẹ̀ ni ò jẹ́ kí wọ́n lè fi ilẹ̀ tí wọ́n dá oko tí wọ́n fi ń wá ẹran káàkiri tí wọ́n fi ń wá oúnjẹ ẹran wọn ìyẹn ìbéèrè kékeré ni ṣùgbọ́n èyí tó jẹ́ kókó tí mo fẹ́ kẹ́ bá wa yẹ̀wò ni pé àwọn èèyàn yìí gbogbo ń tẹ́ ẹ̀ka sílẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ tipẹ́ kí lẹ rò pé ó ṣe wá tí a fi gbìyànjú láti ṣe nǹkan kan láti jọ yìí àti pé kí lẹ rò pé ó dé sí ìtariwo fi wá gbàgbà. Yóò dà yín fún yín mà ẹ jẹ́ kọ́kọ́ bèrè lókè ní tó kọ́kọ́ dá àwọn tẹ́ fi parí ẹ̀. Ebi ń tó fa nìyẹn ebi ìyà ìṣẹ́ tó ti dójú ẹ̀ ń tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá ó ti ń ṣẹlẹ̀. Èmi ò gbọ́ láti ọtí mo ti gbọ́njú ibi tọ́mọ Yorùbá ti ń tọrọ bárà káàkiri ó ti ń ṣẹlẹ̀. Ẹ bá ti bọ́ sí ọjà bá nìbàdàn ẹ máa rí àwọn ìyá wa tó ń tọrọ bárà tó ń ṣe fáin bárà káàkiri kò sí nínú ìran Yorùbá nísìn Yorùbá ti ń ṣiṣẹ́ aṣẹ́wó ó kún lè wọn ò fi bò mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi wà mí nǹkan tó wà ní Italy iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ẹlòmíì wà ní Oman iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ẹlòmíì gan Saudi Arabia ló wà iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ìyà ló débẹ̀ ìyà ìṣẹ́ olófà then àwọn èèyàn wa tó tójú tó táwọn sì lajú tó wà lókè òkun tó lọ ń gbàdúrà wọn kẹsẹ́ bí ebi ló ń pa ebi ò pa wọn làwọn wá ń káàánú pé akílódé pẹ̀lú resources ta ní nílẹ̀ Yorùbá yìí báwo la ṣe lè máa jìyà káwọn aláwọ̀ àwọn nǹkan àwọn adarán kọ́mọ wa control wa kọ́mọ wa ti pín ní ìgbésí ayé wa àwọn gan náà di tẹ́tẹ̀ ọ̀rọ̀ yìí ó ti wà lẹ̀ plan ni wọ́n fẹ́ gbalẹ̀ bá àwọn Fúlàní ṣe máa ń gbalẹ̀ káàkiri nìyẹn wọ́n máa ń lo ẹ̀sìn kíní ẹ̀ náà ló sì ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ wọ́n fi ń parọ́ pé ní ẹ jẹ́ ká ṣe grassroots awareness campaign dáadáa ká educate àwọn èèyàn wa nílé because if care is not taken àwọn àfáà tó jẹ́ mùsùlùmí lọ́mọ ìyá títí wa ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n máa fi cover ojú wọn ọ̀rọ̀ ẹ̀sìn làwọn Fúlàní máa sọ ipe ní Allah ń táwọn ọmọ àwọn òní wo agenda wọn ní agenda ẹ wọ́n rú tó mọ ti sọ kalẹ̀ látàárọ̀ nísìn nípa
nípa bọ́n ṣe gba gbogbo ìlú haúsá yẹn kí ló dé tí kò sáúsá tó mọ kéwú ni ṣé kò sáúsá tó ń ṣe ẹ̀sìn ni ṣé kò sáúsá tó pé ní oúnjẹ yẹn dáadáa tó gbọdọ̀ lead ó sì lè jẹ́ pé ní ẹ̀yin fúlàní nìkan lẹ̀ lead. ṣé bá wá wo ọ̀rọ̀ tí Sàdánù of Sokoto sọ tó wà nínú Parrot newspaper October 12, 1960 ọ̀rọ̀ rẹ̀ clear òfìbò ó ní the new nation called Nigeria should be an estate of our great grandfather Usman Dan Fodio. We must ruthlessly prevent a change of power. We must use the minorities. Àwọn ni minority àwọn náà ni àwọn Kwara àwọn Kogi àwọn Jọ́ọ̀sì àwọn ni àwọn Benue àwọn minority nìyẹn as willing tools. Tó bá ti wá di gbọ́rọ̀ election àdé wọn àsọ pé ní àríwá náà mú ni àríwá àmú ni wọ́n ní ọmọ àríwá ni wá ọmọ àríwá ni wá àríwá ni gbogbo ẹ jẹ́ ká ṣe alóṣùṣù ọwọ́ ẹ má gbà fáwọn ará àṣàlẹ̀ irú tó máa sọ fáwọn tì yẹn àwọn náà bá support wọn. Ó ti sọ kàró ní we must use the minorities in the north as willing tools. Ó wá sọ pé ní south as conquered territory it's true kò sí rọ́ọ̀bẹ̀ conquered territory ni nígbà tó pé ní gbogbo àwọn professor ta ní gbogbo àwọn ọ̀mọ̀wé ta ní káàkiri wọ́n ti render wọn useless. Ẹ wọ rú ìjọ tí mo lọ ṣe lecture ní mo ti lọ sí Èkìtì tó bí ẹ̀mẹ́ta tí mo lọ ṣe lecture ń bẹ̀. Tẹ́ bá dé Èkìtì mo ní sẹ́dùn lélẹ̀ nítorí tọ́lọ́ Èkìtì ò dúró lẹ́gbẹ̀ẹ́ Gombe Èkìtì kò dúró níbi tí Gombe bá wà kí ni olókèlè wà ní Gombe nothing. Bẹ̀tẹ̀ bá wo owó tí ń lọ sí Gombe ó dọ́bù ti tèkìtì kí ló fà á wọ́n consider population wọ́n consider ilẹ̀ wọ́n consider local government. So n tó fà á tí ariwo fi pọ̀ nísìn gẹ́gẹ́ bí ìbéèrè yín ó ní pé ní ìṣẹ́ àti ìyà ó ló fà ó ìṣẹ́ àti ìyà ló fà á. Ẹ parí ọ̀rọ̀ yín bàbá mi. Mi ò rántí first question yín tẹ kọ́kọ́ béèrè. Mo ní kí ló àwọn olórí wa ń kọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí ni wọ́n ń wò sáwọn òbí gbogbo sẹ́ńtà yẹn ni. Ọlọ́run jẹ́ dáa fún ìyá wa ẹ̀mí yóò gùn wọ́n rí kí ló fà á ó ní pé ní wọ́n fẹ́ ṣèjọba wọ́n fẹ́ rúlu Nàìjíríà torí pé àti rírò opportunity yẹn ní 1957 tó ní ká máa lọ láti ilẹ̀ làwọn pípì gan àwọn adaràn yìí àti ilẹ̀ wọ́n ò láàkì wa wọn ò gba tiwa rárá kò sì fún òfin bò bẹ́ẹ̀ àwọn èèyàn wa tó wà lẹ́mìí wọn ni pé ní àwọn fẹ́ rúlu Nàìjíríà wọ́n sì jẹ́ pé ní wọ́n ṣe dáadáa nítòótọ́ wọ́n gbìyànjú sórí tí bàbá wa ó lọ́wọ́ ṣe kò sẹ́ni tó ṣe rẹ̀ ní Áfíríkà ní pé ní ìgbìyànjú Ọlọ́run fún wọn ṣe ṣùgbọ́n àwọn náà ń wò pé ní irú táwọn ṣe ní South West wọ́n fẹ́ replicate ẹ̀ ní Nàìjíríà ìyẹn ló wà lọ́kàn títí wọn nítòsí wà lẹ́mìí síkì náà ni pé ní òun náà fẹ́ rúlu Nàìjíríà òun jẹ́ sọ pé ní Ọlọ́run kírètì àwọn Ìgbò láti rúlu Áfíríkà so domination yẹn gangan ló wà lọ́kàn Ìgbò òun ti káwọn dominate òun ti believe pé wọ́n máa dominate wa ó sì ń ṣe ni láàárọ̀ tí n bá gbọ́ tí àwọn ọmọ ìyá wa bá sọ pé ní adalẹ̀ Ìgbò kò síbi tí Yorùbá ti dalẹ̀ Ìgbò rárá opportunity tí Zikiri nígbà tó ìpàdípọ̀ àbòsí ìyà tá ń jẹ nísìn Ìgbò ló kọ́sẹ̀ fún wa látara pé kí ni nígbà tí bàbá Awólọ́wọ̀ ń sọ fún Zik pé ní ẹ jẹ́ ká jọ fọ́ọ̀mù alliance tá bá fọ́ọ̀mù alliance a máa defeat àwọn ará bí ó lóun ti gbọ́ wọ́n sì fi ìpàdé sí Àsàbà unfortunately òun ti lọ sọ́dọ̀ Sàdánù of Sokoto tó ti jọ ṣe meeting ibẹ̀ wọ́n ti sọ fún Awólọ́wọ̀ pé ẹ má dààmú ara yín bàbá arákùnrin ti wà pẹ̀lú àwọn Sàdánù of Sokoto but Akíntọ́lá àwọn ń fẹ́ kí ká fọ́ọ̀mù alliance pẹ̀lú àwọn Haúsá tó láwọn Haúsá náà prefer Yorùbá pé ní Yorùbá tún ní ìwà ju àwọn pípù yìí lọ wọ́n mọ̀ pé ní Yorùbá wọ́n bẹ́tà nípa ìwà dáadáa torí Yorùbá níwà ju àwọn Ìgbò lọ gbogbo ayé ló mọ̀ pé tá a bá sọ tí ò da nípa tí ò da láyé ní Nàìjíríà wà yìí a mọ̀ pé Ìgbò ló bọ orúkọ Nàìjíríà jẹ́ lágbàáyé nídìí ẹlẹ́yìn pàtó sì fọ́ọ̀mù alliance tó ti wà ní gọ́ọ̀mẹ̀ntì tó ṣe fún àwọn ọmọ Yorùbá kí ṣe ń tàbúrò gbàgbé the first vice chancellor University of Ibadan Ìgbò ni o the first vice chancellor University of Lagos Ìgbò ni nígbà tó sẹ́ndì Ìgbò lọ sílùú Haúsá tí Sàdánù of Sokoto sọ pé náà ewu ló mú wáyé ó ní Ìgbò ni wọ́n máa jẹ́ vice chancellor ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láyé dá padà wọ́n lè dànù ní ó ní wọ́n fẹ́ mú arne ó mú arne wá gbà tó kèfèrí ẹlẹ́bọ ló mú ẹni tí èsì mùsùlùmí ló fẹ́ mú wá síbi láì lè dànù ó lè dànù ó wá lọ sí UK ó lọ gbé Mr George ló mú wá tẹ́bá gọ́ọ̀bù ni tẹ́bá wò pé ní first vice chancellor Ahmadu Bello University ẹ̀ máa ní pé ní Mr George ni òun náà ojú wá tì í kí ni tó wá ṣe fún University of Nigeria Nsukka ó wá lọ sí America lọ mú Alexander first vice chancellor
Nsukka University of Nigeria Nsukka ọmọ Alexander lórúkọ ẹ̀ tẹ́ bá lọ gọ́gùn bẹ̀tọ̀dọ̀ tí wọ́n bí yìí ibo làwọn méjèèjì o ibo làwọn méjèèjì. ẹ ṣe bàbá mi mo mọ̀ pé inú mi dùn pẹ̀lú ọgbọ́n àti òye àti àwọn nǹkan tí ẹ ti ní tí ẹ fi ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún wa ibi tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti yé wa kọjá bẹ̀ ṣùgbọ́n bí tí àsìkò wa dé dúró mo fẹ́ kí àwọn amòye ó béèrè ọ̀rọ̀ wọ̀nyí mo mọ̀ pé ìbéèrè yóò tún kú ìmọ̀ míì jáde fún wa màá pe bàbá Adéníran Adébóyè bàbá Pòfẹ́sọ̀ Adéníran Adébóyè. mo wà bí o. màá ní kí ẹ béèrè lọ́wọ́ bàbá àlèmí lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti sọ tàbí nǹkan míì lórí ìjẹgàba Fúlàní àsìkò tá a ní kò pọ̀ púpọ̀ mọ́ ṣùgbọ́n màá fẹ́ ká fi àsìkò tó kù ká fi ṣe ìbéèrè tó lè fún wa ní ìmọ̀ ẹ ṣé. ẹ ṣeun ẹ ṣe púpọ̀ mo kí bàbá Aliu ìbéèrè mi tàkọ́kọ́ ó ní pé gbogbo nǹkan tẹ́ ẹ tò kalẹ̀ yẹn ǹjẹ́ lè fi ránṣẹ́ sí Yorùbá Gbòde kí wọ́n pín fún wa mo mọ̀ pé mi wá tẹ́ ẹ tí ì sọ tẹ́ ẹ ráàyè sọ ṣùgbọ́n ó yẹ kí gbogbo àwọn táwa sí Yorùbá Gbòde àti ká lè rí líìsì yín yẹn ká lè pín káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì gbogbo àwọn gbogbo ọmọ káàrọ̀ òjìrì. Èkejì ìbéèrè mi kejì kì í ṣe ìbéèrè ó ní pé ilẹ̀ Nàìjíríà òyìnbó ló dálẹ̀ orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Haúsá orílẹ̀-èdè Ìgbò Ọlọ́run ló dálẹ̀ tó tí ọtọ́ ìwò bá wá dálẹ̀ tó bá fìyà jẹ wá ju ọtọ́lọ́run dálẹ̀ lọ ó yẹ ká fura sí so ẹ dákun ẹ fi àwọn ìṣẹ̀yẹ sọwọ́ sí wa ká lè bá a rí lò ká lè bá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo ọmọ káàrọ̀ òjìrì ẹ ṣeun. ṣé ẹ ti gbọ́ mi o àbí. hello. ṣé ẹ gbọ́. ok ẹ ṣeun bàbá wa kò sí problem máa fi ránṣẹ́ máa extract ẹ̀jọ̀ máa fi ránṣẹ́ even nígbà tá a bá parí rally mega rally tá a fẹ́ ṣe ní lẹ́kọ̀ọ́ ó ti wà nínú plan wa èmi pẹ̀lú bàbá àròpọ̀ a fẹ́ ṣe fídíò rẹ̀ jáde ní stage by stage mẹ́rin la fẹ́ ṣe a tún wá fẹ́ ṣe ọ́díò rẹ̀ náà ká máa fọ́n káàkiri gbogbo ìgbà tó bá ti ń ṣe campaign tó bá ti ń ṣe lecture torí a ti ní structure tá a fẹ́ fi make sure pé ní every nook and cranny of Yorùbá land a fẹ́ make sure pé a touch ẹ̀ sọ́dún because ẹni tó bá gbọ́ gbogbo àwọn iṣẹ́ aburú táwọn pípọ̀ yìí ṣe inú mọ̀ máa bíyàn ni mo lọ ṣe lecture kan ní Ìbẹ̀jú Lẹ́kì ìgbà tí mo ń ṣe lecture lọ́wọ́ bàbá kan mo kàn rí pé wọ́n fi ìbínú jáde ìgbà tí bàbá yẹn padà bọ̀ mo sáré pé wọ́n fi aṣọ fi cover kan àṣẹ́sì gidi wọ́n ń gbé bọ̀ inú ń bí wọn nípa ìyá yìí pọ̀ ọmọ bẹ̀rẹ̀ sí ṣépè so kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa pé ní inú bondage náà wà kò yí wọn pé ní àwọn adaràn yìí gangan ló kó wa sínú ń tà wá yìí Ọlọ́run bless you with abundant natural resources so gẹ́gẹ́ bí ẹ ti bìbéèrè yín máa provide ẹ̀ pẹ̀lú ògbọ́n Ọlọ́run but iṣẹ́ wà tá à ń pèpè àtà ń pọ̀pọ̀ lórí ìyẹn so that information kò fi lè tètè spread fún àwọn èèyàn wa torí ọ̀tọ̀ ni pé ní ẹ̀sìn kọ́ má da ẹ̀sìn pọ̀ mọ́ ọ̀dọ̀ orílẹ̀-èdè kọ́ má da àpapọ̀ rárá tọ́ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ni o bó jẹ́ kìrìsìtẹ́nì ni o bó jẹ́ sí ẹlẹ́sìn àbáláyé nìyẹn ọ̀tọ̀ ni ẹ̀sìn ọ̀tọ̀ ni orílẹ̀-èdè kò sí papọ̀ rárá wọn ò sọ pé ká má ṣẹ̀sìn wa torí àwọn ẹnìkan bẹ tó béèrè ìbéèrè lọ́wọ́ mi pé ní ó ní gbogbo àwọn tó agitẹ́tì fún Yorùbá nation ó ní ṣé wo ronú ni ó rí pé gbogbo wọn kìrìsìtẹ́nì ni wọn 90% wọn kìrìsìtẹ́nì ni wọn náà mo ní okay fine tí wọn náà bá jọyìn wa population máa increase wọn náà wá jọyìn wọn tí wọn mú kálukú dání ni wọn mú wa dání náà so kí àwọn ọmọ ìmọ̀ ń fi àsìkò yìí sọ fún àwọn ọmọ ìyá wa anywhere tó máa ń listen sí program yìí eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn o kálukú wá jọyìn o ẹ jẹ́ ká kú olóko ẹrú ó tó gẹ́ o ilé yá. onímọ̀ọ́dẹ àpò. ẹ ṣe púpọ̀. ẹ ṣeun sà. ọ̀gbẹ́ni Aliu. ẹ ṣeun sà. Ọlọ́run á túbọ̀ máa tún di í ṣe o. àmín sà àmín sà. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ látẹ̀ tí ń sọ yìí gbogbo wọn á rí yìí dáa náà ti sọ. Mi ò ní bẹ̀rẹ̀ lọ
ọ̀rọ̀ títí ju nǹkan tá a sọ ẹ́ tá a bá bẹ̀ sí fọ̀rọ̀ wé ọ̀rọ̀ àwọn tí ò tí ì yé a fi yé wọn náà ni a fi yé wọn dáadáa so ẹ kú iṣẹ́ gan màákọ̀ kí kò ní rẹ̀ yín o. ẹ ṣeun sà. tí tásìkò tọ́lọ̀ bá pè é ní tiwa tó bá ní ká gba òmìnira tiwa àní fi yín ṣàwátì. àṣẹ o. ẹ ṣeun thank you. mi ní ìbéèrè o. ẹ dákun ẹ̀yin èèyàn wa lórí afọ́nrán náà ẹ dákun ẹ tẹ àtẹ̀ránṣẹ́ ẹ ṣeun kí ni ìbéèrè. ok mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá Aliyu a ti ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn kan kóra wọn jọ tán pera wọn ní Coalition of Northern Organization nígbà tó máa kọ́kọ́ jáde wọ́n ní wọ́n tẹ̀ kọ lẹ́tà sí Sokoto Sultan of Sokoto àtàwọn tó jẹ́ bí olórí àwọn politician ní north wọ́n ní wọ́n ti dé gbìyànjú wọ́n fẹ́ kí Buhari àtàwọn northern elders ká fún àwọn Ìgbò láyè pé ká máa lọ pé wàhálà wọn ti pọ̀ jù pé ó ti tó gẹ́ fáwọn Ìgbò nígbà tó tún di bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àwọn tó tún jẹ́ bí politician tán ní post àwọn náà tún sọ wípé àwọn kan tẹ̀ ti ṣe tán pé káwọn wà Nàìjíríà tí Yorùbá bá fẹ́ lọ kó máa lọ tí Ìgbò bá fẹ́ lọ kó máa lọ mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín kí lẹ̀yin ṣe rí sí ṣe rò pé lóòótọ́ ni àwọn northern people yìí àti Fúlàní àti pé wọ́n ṣetán láti kúrò láti lọ ṣé lóòótọ́ ni. ṣe rí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn ó ń ká wọn láàánú torí gbogbo àwọn tó ń kà ní social media even èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí àwọn tó ń listen nínú àwọn adaranwà tó ń gbọ́ Yorùbá dáadáa wọ́n fún ọ ní information gbogbo tí ń lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ náà wọ́n sọ fún àwọn ọmọ ìyá wọn wípé nǹkan báyìí ló ń lọ so ìbínú yẹn ló ń jẹ́ káwọn míì sọ ní wọn pé káwọn ó lọ ṣùgbọ́n àwọn tí wọ́n benefit nínú kinní yìí torí tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ́ àti ìyà ibi tí ìyà wà ilẹ̀ Haúsá ni o ibi tí ògbólógbòǹgbò ìyà poverty ó dá mi lójú nísìnyí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà nínú program yìí láì tẹ̀ tí mọ̀ yín rí láì tẹ̀ mọ̀ ń pa family kinní mo lè sọ pé ìrò pẹ́ tó bímọ 30 wà nínú yín bẹ̀rẹ̀ kò sí tọ́ àwọn bímọ 30 o 35 28 òun ló fà tí ìṣẹ́ fi pọ̀jù àti ìyà fi pọ̀jù because yóò bó rorí kò ní bímọ kalẹ̀ bíi pé kóun bímọ anyhow bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní lọ́dọ̀ tí wọ́n sọ pé ní Allah ní èmi èchí ẹ̀rọ wa Ọlọ́run lọ́ba ni tí ń bọ́ ni bẹ́ẹ̀ yóò bó wò pé ní rárá àmọ̀pọ̀lọ̀ ní bọ́ ni wọ́n ní pé ní karonú bẹ́ẹ̀ táwọn bímọ anyhow ló fà tí ìṣẹ́ àfi ìyà tó fi pọ̀jù bẹ́ẹ̀ nípa àwọn statement táwọn pípọ̀ yẹn ń sọ òótọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ń ká wọn láàánú táwọn bá fẹ́ lọ kó lọ bẹ́ẹ̀ kí ni kan ni mo wá fẹ́ sọ nísìnyí tó wà very important ó ní pé. Just delighted to have you join us and to be working with you. I'm also. Mo kí gbogbo wa pátápátá mo fẹ́ kí ó lè yé gbogbo wa dáadáa òun ló fà á tẹ́ fi ní pé mo interrupt because message òun ni à ń pass àwọn tá a bá dẹ̀ ń pass message a lè máa distract listener ó lè jẹ́ kó sọ́dọ̀ àwọn á lè gbọ́ nǹkan tí a bá ń sọ ṣe ti gbọ́ báyìí lẹ́nu bàbá wa Dr. Aliu ẹ̀rí báyìí pé àwa Yorùbá a ní ara mú wọ́n máa ń sọ wọn kan wípé ọmọ àlè ló máa ní pé Yorùbá nation níbo ló fẹ́ gbà ọmọ àlè ló máa ní pé Yorùbá nation ó kùbi tó fẹ́ gbà torí wípé ilẹ̀ Yorùbá ní gbogbo àwọn tó pera wọn ní gọ́vnà bóyá bíi Tinubu ni o bóyá Sanwó-Olú ni o bóyá bíi Akérédolú ni o any governor anybody even aside from governor àwọn tó jẹ́ bíi doctor mechanic lawyer anything ọmọ Yorùbá ní gbogbo wọn tó bá sọ pé Yorùbá fẹ́ kúrò ní oko ẹrú èmi believe pé ó yẹ kí gbogbo àwọn ènìyàn kó rọgbà kó embrace anybody tó bá ń ṣe Yorùbá nation ni kò wá ń ṣe pé wọ́n dàbẹ́ pé wọ́n wá sọ Yorùbá nation di politics àbí kó dàbẹ́ pé nígbà tá a bá ti fi èdè àti àṣà sí sáàrin wọn nígbà tó bá bẹ̀rẹ̀ sí ń bá wọn jà election á máa lọ kò ní lè máa sígbà ń súnyà yín síjọ wájú ni I will keep saying it tẹ bá believe pé ẹ fẹ́ máa dá èdè kí àwọn ọmọ Yorùbá máa bára wọn jà àwọn tó ń ṣe Yorùbá nation tẹ mọ̀ pé wọ́n gbé òótọ́ dání tẹ bá fẹ́ máa fi èdè sáàrin wọn kó máa bára wọn jà ara yín lẹ̀ ń ṣe
torí wáì ní pé ìrọ̀rùn eku òun ni ìrọ̀rùn ẹyẹ. Nígbà tá ẹni kwẹ́rì yín gẹ̀ nípa ẹ̀ ń lọ sí nọ́ọ̀tì, tẹ bá lọ sí nọ́ọ̀tì ṣẹ̀ríà ni, tẹ bá dún lásán wá jẹ́ kẹ́ mọ̀ wá sáré dún yín lọ́rùn bí ẹran. Tẹ bá rà àwọn tó wá ń pariwo Yorùbá nation, tẹ wá believe bẹ́ẹ̀ pé àwọn ni obstacle fún nǹkan tẹ́yìn fẹ́ jẹ sẹ́nu at a temporary time, a jẹ́ pé mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ní gbogbo àwọn tó ń sọ bí yẹn pé àwọn ò tẹ̀ mọ̀ meaning Yorùbá nation, báwo ló ṣe jẹ́ kinní kan igbá kan àwo kan, mo fẹ́ kẹ́ gbọ́ meeting láàrin bàbá Prof Banji Akintoye tí àwa mọ̀ gẹ́gẹ́ bí leader ilẹ̀ Yorùbá. Kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá máa sọ pẹ̀lú àwọn Unpo nígbà tó dé pé wọ́n fi recognize Yorùbá nation. Màá fẹ́ kẹ́ gbọ́ báyìí. A ní láti máa jẹ́ kó máa yé yín, kẹ́yìn náà máa fi ti ara yín gbọ́n pé kò kàn ṣe pàkọ́ déédéé ṣe Yorùbá nation. Yorùbá nation is a well known káàkiri gbogbo àgbáyé. Ṣóyé yín bẹ́ẹ̀, is a movement. So ẹ tún máa bá mi lọ. Mo kí Mr. Kọ́lá ọmọ Òfìkì, Mr. Adékọ́lá ọmọ Òfìkì, mo kí yín, mo kí Miss Ṣàbọ̀, Mrs. Isibọ̀, mo kí everybody. Mo kí brother Mr. Sunday, mo kí everybody, Mr. Ọmọládé, mo kí yín. Ẹ má bínú, àwọn orúkọ ti lọ sókè tẹ́ pé a lè rántí. Mo kí everybody. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Ẹ tún máa gbọ́ lọ, ẹ jẹ́ bá a máa share, kó má dàbẹ́ pé ẹnìkan lẹ má dá máa gbọ́ information yìí. Mo sọ statement wípé at this time tó pè ní 2023 ló yẹ ká mọ àwọn tó ń ṣe Yorùbá nation, because why ni wípé ẹni tó bá ń pò ń ṣe Yorùbá nation tó dẹ̀ níbi tó dẹ̀ dákẹ́ ní 2023 tó sọ̀rọ̀ nípa Yorùbá nation, tó wọṣọ Yorùbá nation, a jẹ́ pé ní ìmọ̀ nǹkan tó ń ṣe. I keep saying it. Èmi dẹ̀ máa ń sọ tẹ́nìkan bá ní pé òun ò ṣe Yorùbá nation mọ́, ẹni yẹn ò mọ meaning nǹkan tó ń pè ní freedom fight. Freedom fight, especially nǹkan tó bá ti jẹ́ bí a pé ìkan tó jẹ́ abínibí ẹ tí wọ́n bí ẹ sí, tó bá ní pé Yorùbá ìkà ni wọ́n, Yorùbá ìkà ni wọ́n, tó bá nítorí ìwà tí Yorùbá ń wù, o ò ní yé má ṣe nǹkan tó ń pè ní Yorùbá nation, o ò ní yé má jàfẹ́ tọ́ọ̀lù, a jẹ́ pé o mọ̀ nǹkan tó ń ṣe, o mọ̀ nǹkan tó gbé dání. Gbogbo ẹ̀yin brothers wa tó yẹ bí a pẹ́ believe pé ti wà fed up. Èmi believe kò tẹ̀sẹ̀ tó máa ní pé òun wà fed up tó rò èmi yìí, because why ni pé àwa ti ń ṣe Yorùbá nation far back láti 2019 tàdé ṣì máa ń sọ up till now, àdé ṣì dúró tán. Tẹ́nìkan bá ń sọ pé òun give up on Yorùbá nation, òun ò ṣe, a jẹ́ pé ẹni yẹn fúnra rẹ̀ ò mọ̀ nǹkan tó ń ṣe. Bí ó dẹ̀ ti achieve nǹkan tó yẹ kó expect, tó fi òbí àpò òun dẹ̀ ṣe Yorùbá nation mọ́, ọ kò rí nǹkan tó expect. Because mo believe gẹ́gẹ́ bí pé ó pèrè ní pé you are a freedom fight, tó dẹ̀ ti pay a lot of sacrifice fún nǹkan kan. Ẹ̀tú ẹ̀ ní pé no matter anything, àwa ya àìmọye ìpè tó ti ṣẹ́ fún wa, àìmọye irọ́ tó ti pamọ́ wa, àìmọye nǹkan tó ti ṣe fún wa, àìmọye orúkọ wa tó ti bàjẹ́ káàkiri. A máa stop Yorùbá nation, we still on it. A dẹ̀ ṣe ń wọṣọ Yorùbá nation. Èmi ò rẹ́ tó wọṣọ Yorùbá nation tó mo dẹ̀ ṣe máa ń sọ, torí Yorùbá nation lèmi fi ń wọ̀, tí mo fi ń wọ̀ gbogbo aṣọ mi, aṣọ Yorùbá nation ni. Ṣàṣàlẹ̀ máa ń tẹ máa wọ aṣọ ordinary aṣọ lára mi, Yorùbá nation lèmi ń wọ̀. So irú èmi ìlú ẹ kí n máa sọ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ó ti sú mi. Tábà rá àwọn brothers wa tó ń sọ bí apá àwọn òdẹ ṣe Yorùbá, torí wọ́n bẹ̀rẹ̀ sí ń bú wọn, wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa fún wọn, wọ́n ń ṣe orúkọ oríṣiríṣi, wọ́n ń bú wọn láwọn kówó jẹ, wọ́n ń borúkọ wọn jẹ́. Ẹ jẹ́ káwọn tó bá ń báyàn jẹ́ kó máa báyàn jẹ́ lọ. Ìjọ táwọn bá dẹ́kun àti máa báyàn jẹ́ la máa ba orúkọ wọn jẹ́. Nǹkan tèmi kàn fẹ́ kó máa yé gbogbo àwọn brothers wa tó ń gbé òótọ́ dání tí ò ń ṣe àwọn ọ̀dàlẹ̀. Ẹ má give up on Yorùbá nation, because the more you are shouting Yorùbá nation, the more they know you know your right. Wọ́n pariwo náà ń gbé àwọn tó ń ṣe tó ń bọṣọ Yorùbá nation, anybody ò gbé mi o, anybody ò wọ èmi ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá, aṣọ tí mo wọ̀ rí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá, lẹ́gbẹ̀ẹ́ sójà, wọn ò mẹ́mi o. So Yorùbá nation, self-determination is our right, is our fundamental human right. Once you are indigenous citizen of Ilẹ̀ Yorùbá, of Oduduwa land, definitely you have nothing to be afraid about. Ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá yìí àwa la ní. Wọ́n forí wa sọlẹ̀ síbẹ̀ ni, we are the truly indigenous, the son of the soil of Yorùbá race. So àdẹ̀ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́, even tó bá ń fi àwọn ọ̀dàlẹ̀ sáàrin wa, àwa máa díù pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀ yẹn ni. Àní jẹ́ kó ba movement kan tá a bá gbé dání jẹ́. So kó má dàgbé máa sọ̀rọ̀ tó pọ̀ jù, kẹ́ gbọ́ lẹ́nu àwọn Unpo àti bàbá Professor Banji Akintoye fúnra yín. Ẹ ṣé gan. Really delighted actually to be introducing Professor Banji Akintoye
I'm going to unmute him just to make sure that he is actually here. What is so special about the Yoruba World Congress that we're welcoming in today is that in many ways it's a new initiative. There's been a movement for the self-determination of the Yoruba people for many, many years, but just recently this World Congress met and formed around the leadership of Professor Akintoye, and it seeks to represent all of the people of Yoruba with a very diverse membership within the Yoruba people. And for us, it's just wonderful to see a movement being developed like the World Yoruba Congress under the leadership of Professor Akintoye, who is really a very well regarded and highly known person within his community. And so I'm just delighted to have you join us and to join the UNPO. So the floor is over to you, sir. I want to start by thanking UNPO for giving me the opportunity to speak up for the Yoruba nation. Today, we the Yoruba nation, we also call ourselves the Odua nation. When in 1914 the British amalgamated the Yoruba indigenous nation with other nations to form the country called Nigeria, the Yoruba nation was the largest single nationality in the new country and already had more than 1,000 years of formal civilization building in Black Africa. The Yoruba had started to live in towns and cities by the 9th century AD. By the time that the first European explorers came to the coast of West Africa in the 15th century, Yoruba land was already a copiously urbanized country. Indeed, one of the most urbanized countries in the world, with heavily populated cities and towns at short distances from one another. In the context of this Yami Yajagun Mokima o Yami Yajagun Abiamo Eshegan Yami. urban civilization, we Yoruba evolved advanced economic, cultural, political, and religious systems. Earliest Europeans of explorers and traders along the West African coast from the late 15th century found the influence of Yoruba civilization and Yoruba diaspora trading colonies among many West African peoples, and the Yoruba language as a language of commerce among many different peoples. With the coming of Christian evangelism and Western education in the mid-19th century, Yoruba urban civilization immediately enabled Yoruba land to benefit more than other parts of Black Africa. By the 1860s, we Yoruba were already producing a class of university graduates and educated professionals. The first newspaper in Black Africa was published in the Yoruba city of Abeokuta in 1859, and other newspapers were soon published in other Yoruba cities. For much of the rest of Black Africa, schools did not come until after 1900, by which time some Yoruba families were already producing their third generation of university graduates. At the amalgamation in 1914, the Yoruba were the only educated nation in the new country of Nigeria. From 1952 to 1962, under a limited self-government arrangement and federal constitution, which the British granted to Nigeria, the Yoruba nation proceeded to make the mostly Yoruba western region of Nigeria the best center in Nigeria and even in Africa, in virtually all aspects of development and modernization. But the Nigerian environment has consistently
consistently been hazardous to the Yoruba nation. From the beginning, the British colonial rulers feared the considerably educated and culturally sophisticated Yoruba and proceeded to do everything to limit their influence in Nigeria. From the British, the tradition passed on to the non-Yoruba peoples of Nigeria that the Yoruba needed to be stopped and, quote, to stop the Yorubas, unquote, became the constant purpose of Nigeria. At Nigeria's independence in 1960, the British manipulated everything to impose the Hausa Fulani of northern Nigeria as the dominant group over the Nigerian federal government and to exclude the Yoruba leadership from the federal government. The British regarded the mostly uneducated Hausa Fulani, particularly the Fulani, as, quote, the friendly people, unquote, under whom British influence will continue to be strong in independent Nigeria. In 1962, less than 2 years into Nigeria's independence, the anti-Yoruba hostility finally produced a covert operation by the federal government of Nigeria, assisted by the British from the sidelines, to destabilize the predominantly Yoruba Western region. The covert operation succeeded in splitting the reputedly disciplined Yoruba political leadership of the Western region, and the federal government immediately rushed in, declared that law and order had broken down in the Western region, suspended the region's elected government, imposed a hand-picked sole administrator on the region, and imprisoned the topmost Yoruba leader. Finally, the federal government chose a faction of the disgraced Yoruba leadership as federal allies and proceeded to give them the legitimacy by blatantly rigging the regional election of 1965 for them, in their favor. At that point, Yoruba youths of the Western region revolted, and they kept on stubbornly fighting the authorities until law and order totally collapsed in the Western region, and until the whole of Nigeria became profoundly destabilized. In January 1966, the Nigerian military, very displeased with the way the Western region was being handled, overthrew the governments of the Federation. For 3 decades after that, until 1999, Nigeria reeled in a dark and darkening cloud under military dictatorships. All the military coups, all the military dictatorships from 1966 July until 1999 were led by military officers from northern Nigeria. This was so because the northern political elite, whom the British had manipulated into dominance over Nigeria at independence, had used their control of federal power to ensure a dominant number of northern officers in the military ranks. Under the successive military dictatorships, Nigeria descended deeper and deeper into crookedness, insensitive governance, rampant corruption, impunity, government effort to impose a religion, religious and inter-ethnic barriers, insecurity, grossly poor and incompetent management of the economy, and hopeless poverty. The military dictatorships destroyed the essence of federalism, grabbed all power and all resource control into the hands of the federal government, turned the state governments of the federation into helpless dependents on federal handouts, and thus destroyed the spirit of development and enterprise in all parts of Nigeria. Today, Nigeria is known as the #1 home of extreme poverty in the world, and there are predictions that in a few years, as much as 50% of all the most desperately poor people in the world will be Nigerians. Since the controllers of federal authority were
consistently northern Muslims. The ambition grew among them to impose Islam upon Nigeria, a country with large numbers of Muslim, Christian, and traditional worshippers. They thereby led Nigeria into frequent Islamic fundamentalist explosions. The massive revenues being earned in this year by Nigeria from the petroleum exports turned out to be a curse rather than a blessing. Inevitably, the Yoruba nation was sucked into this deepening disaster. The military dictatorship seized important Yoruba assets that had been created in 1959-52 era in the Western region. Most of such assets were then poorly managed or deliberately allowed to decline or even perish. Deepening poverty became the lot of the Yoruba nation in Nigeria. Also, Yoruba political leadership increasingly fell for most of the insensitive governance and public corruption characteristic of Nigeria. In these circumstances, the Yoruba people have progressively lost the enterprising spirit and the spirit of service to society for which their nation has been known throughout its long history. The quality of Yoruba education has been destroyed. Yoruba language has declined and now faces the threat of extinction. To destroy Yoruba knowledge of and pride in their history, Nigeria's federal military government prohibited the teaching of history in schools. Yoruba rulers have neglected agriculture until farming came to have among them the image of an occupation. The image of an occupation fit only for the aged, the poor, and the illiterate, and until Yoruba land came to depend mostly on food importation. By 1962, cocoa export by Yoruba farmers were the source of funding for the Western region's ambitious development programs and the main foreign exchange source for Nigeria. By the early 1980s, Yoruba cocoa exports had dwindled almost to zero. With the economy depressed, unemployment has escalated relentlessly among educated Yoruba youths, forcing many to go into crimes, into drug abuse, and into criminal courts, and forcing many more to flee to other countries in the world. Yoruba youths are regularly many among West African youths who in desperation attempt to reach Southern Europe through the Sahara Desert and the Mediterranean Sea, and who frequently die in droves in the desert and in the sea. The Yoruba people are experiencing a degree of poverty, of loss of morale, of hopelessness, and of disorientation unknown in their history. In spite of their very strong cultural unity, and in spite of their unity around many other exalted principles, the Yoruba almost constantly look disunited and conflict-prone in Nigeria. Largest in population in Nigeria and in Africa, the most educated people in Nigeria and in Africa and a nature with a very large diaspora in most countries of the world. The Yoruba do often appear like a small and impotent group in Nigeria. The Nigerian experience now confronts the Yoruba with the probability of a devastating revolt among the huge masses of their educated but unemployed and neglected youths. Ultimately, the worst degradation suffered by the Yoruba nation in Nigeria is that since 2015, heavily armed Fulani herdsmen
and militias from northwestern Nigeria have been coming to Yoruba land, rampaging, destroying farms and villages, killing rural folks, threatening to conquer the Yoruba nation, to seize land all over Yoruba land, even to banish the Yoruba nation from their homeland, and to bring Fulani folks from other countries of West Africa to see and possess land in Yoruba land. Many Yoruba people have been forced to abandon farming altogether, and the rampages are putting unbelievable pressure on the already weakened Yoruba economy generally. Even the large Yoruba cities have come under these threats also, as millions of uneducated and unskilled youths have been deliberately encouraged and assisted by some in the northern elite to migrate to the Yoruba southwest, where they are building up into a devastating burden on Yoruba society and economy. Countless Yoruba patriots and civil organizations and the patriots and organizations of most other Nigerian people have bravely agitated for decades for a return to a truly federal system. But the people who control the central government have stubbornly employed the central government's power to prevent such restructuring. The horrific conditions of Nigeria are intensifying abominably. Human blood is flowing increasingly across the face of Nigeria. United Nations and other international agencies and countless informed Nigerians are loudly predicting Nigeria's imminent descent into famine and starvation, insupportable weight of foreign debt, total economic collapse, and even an apocalyptic implosion, which could spew ruin and human suffering over most of West Africa. Most of Yoruba people have now given up on the agitation for restructuring and have moved to the position that the Nigerian situation to be sorted out by peaceful and friendly negotiations, which will enable the Yoruba nation as well as other nations that so choose to retrieve their self-determination and to pursue in their own way their political, economic, and cultural stabilization, progress, and prosperity. The Yoruba World Congress, which I have the honor to lead, and which consists of thousands of Yoruba men and women at home in Nigeria and in the Yoruba diaspora in most countries of the world, has stepped boldly forward to motivate the Yoruba people to defend their homeland and to prepare themselves for the accomplishment of their nation's ultimate goal of self-determination and prosperity. We Yoruba World Congress are an umbrella organization of hundreds of Yoruba civic organizations at home in Nigeria and in most countries of the world. We are working to empower our Yoruba youths to turn to productive enterprises and to begin to transform their lives. We are working with competent scholars of language to revive the Yoruba language. We are engaging in occasional schools aimed at regenerating Yoruba civility and common spirit and community spirit. Some of our related organizations are beginning to plan a Yoruba referendum. Though our Yoruba Congress is Yoruba World Congress is less than 1 year old, and even though we are known to be faithful and committed to peaceful activities and peaceful purposes,
The Nigerian government has already begun to take action against us. This past week, the Nigerian Director of State Security announced that all organizations like ours have been removed from the list of state-registered organizations, and that the security forces will soon be are preparing to clamp down on the members of such organizations. So it is a great thing that at this point, when the Yoruba struggle for liberation and self-determination is reaching these heights and looking forward with hope, it's a great thing that we have the opportunity to be working with the UNPO. We are committed to peaceful means only, and we will not. It is part of our constitution that we will not let any situation or condition whatsoever push us into violent action. That's our decision. And we believe, the important thing is that we believe that peaceful means can achieve the purpose for which we stand. And that in the company of other nations in the UNPO, we will be able to achieve our purposes peacefully. I thank you all. I thank you on behalf of the Yoruba nation. And I thank you on behalf of the Yoruba World Congress. Thank you very much. Thank you for watching. Shetibo, a very good presentation. A very good presentation from our leader, great leader, Babawa Emeritus Professor Banji Akintoye. Presentation tí wọ́n give nìyẹn nígbà tó di that was presentation wọ́n give yìí that was I think 2018 ní UNPO fún kí wọ́n lè mọ̀ wípé àwa ọmọ Yorùbá we are peaceful loving people. And when we talk about freedom fight is not about taking harmful things. Bóyá bí èmi ni àdá ni o, bóyá bí ọ̀pá ni o, bóyá kíní ni o. But it's about using diplomacy, because Baba used diplomacy way to give a presentation to the UNPO. That is why ni wọ́n ṣe lè accept Yoruba nation ní UNPO. So in order for them to know that we are peaceful loving people, so our ọmọ Yoruba, the only thing we are missing is that a kì í fẹ́ gbà fúnra wa. Our ọmọ Yoruba, the only thing we are missing is that eléyìí ò lè ṣọ̀gá lé mi lórí. Bóyá nítorí pé ó law school ni o, àbí kò law school ni o, ṣé torí pé ó lè ṣe gbá ni o, àbí kò lè ṣe ni o. But nǹkan tí mo kàn máa ń sọ fún ọmọ Yorùbá ni wípé ẹni tí ó bá ti dúró tán, tí ẹ dẹ̀ mọ̀ pé ẹni yìí ó fi tinútinú ṣe, tó ń ṣe bí á nítorí owó àbí torí ipò, kí ló tà ṣe máa gbárùkù ti irú àwọn èèyàn báyìí. Bàbá Professor Banji Akintoye, 87 years old man. Bàbá dẹ̀ sì dúró tán pé sẹ́ àwọn ọmọ Yorùbá ò ní kú sóko ẹrú. Bàbá wa Chief Dr. Májàsọ́lá Ìgbòho-ṣà, àwọn náà jáde tán. Despite gbogbo challenges tí wọ́n rí, wọ́n tún sì dúró pé no going back. Àwa máa rá àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan tó wọ́n máa ṣẹlẹ̀. Kò sí bí wọ́n ṣe fẹ́ rìn láyé yìí tí orí ò ní mì. Ẹ̀tọ́ wa ní pé báwo la ṣe máa wá support àwọn tá a mọ̀ pé a gbà fún yẹn, àwọn tá a mọ̀ pé jẹ́ leader yẹn, báwo la ṣe máa support wọn tó yẹ pé mọ̀ wá fi lè jọ. Know that bringing out different kind of version, do you think is that one that will solve the solution? Bringing out version we only bring more problems. Bringing out version we only make a strong chaos, more war within ourselves. Adẹjọ́ ń sọ Yorùbá, adẹjọ́ ń jẹun Yorùbá,
àdèjọ́ mú mi Yorùbá èmi sì máa ń sọ láti 2019 tí mo ti wọ up till now ẹni tó bá gbé owó fèmí òmíyọ̀ fún gbogbo rálì tí mò ń ṣe tí gbogbo àwọn ọmọ Yorùbá ń ṣe káàkiri tó yẹ bí apọ́ mọ̀ pé òmíyọ̀ sọ pé òun fẹ́ ṣe rálì o tómi ọba tẹ̀ lóun fẹ́ ṣe rálì is not that bí apọ́ òun nìkan ló fẹ́ dá ṣe rálì but gbogbo wa náà la máa jọ jáde tẹ́nìkan bá wá ní pé àwọn kan wà ní diaspora tó send $30,000 is $30,000 not much money tẹ́nìkan bá ní pé wọ́n send owó sómiyọ̀ tó fi ṣe rálì ìtorí pé kó wọ́n bá lè máa ṣe rálì mọ́ ló ṣe sọ pé òun ò ṣe occupation ṣé ara ọmọ Yorùbá nítorí pé mọ bómiyọ̀ ṣe ń ṣe nítorí pé bómiyọ̀ gbé nítorí pé bómiyọ̀ rìn káàkiri gbogbo ibi tó ń lọ nítorí pé wọn ẹnìkan wá pariwo lórí mídíà tó nípa òmíyọ̀ ti bà yé òun jẹ́ ó ti gba gbogbo owó òun nítorí pé ẹ̀rí kó wá sọ̀rọ̀ òmíyọ̀ tí ò dáa ẹ wá bẹ̀rẹ̀ sí máa gbé òmíyọ̀ ṣépè ẹ bẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi fòmíyọ̀ ẹ bẹ̀rẹ̀ sí máa sọ pé òmíyọ̀ ti kó mílíọ̀nù jẹ òmíyọ̀ ti ṣe gbá kọ́mọ̀nà kẹ́mọ̀ kẹ̀kẹ́ òmíyọ̀ ò ní ká máa sọ pé ọ̀kadà ká máa sọ pé mọ́tò ṣùgbọ́n torí pé orí ń ta yín torí pé ẹrí pòmíyọ̀ ó ń lọ káàkiri kò béèrè owó lọ́wọ́ yín nǹkan tó ń ṣe yín nìyẹn tómíyọ̀ bá gba $30,000 ẹ mọ̀ pé $30,000 at this time exchange rate ẹ mọ̀ pé mílíọ̀nìà lòmíyọ̀ but mostly àwọn èèyàn nítorí wọ́n rí pé kàkàkẹ́kù má jẹ́ ṣèṣe a fi ṣàwádànù ẹ ti wá gbàgbé wípé Ọlọ́run òun kúrò lẹ́yìn olóòótọ́ ẹ̀yìn ẹni tó bá ń ṣọwọ́ má dàrú òun lẹ Ọlọ́run máa ń kúrò lẹ́yìn àwọn ọmọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì gbogbo wa àwọn ọmọ onítìrí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì gbogbo wa ẹ bá ń béèrè we are talking about structure we are talking about plan we are talking about sacrifice we are talking about pain we are talking about physical awareness we are talking about physical combat we are talking about physical sight we are talking about physical intellect ẹ bá ń béèrè gbogbo nǹkan tí mo sọ yìí kí ni onítìrí nínú ẹ̀ onítìrí she sitting at her own comfort zone ó jókòó sínú ilé ẹ̀ comfortably ó ń jẹun lọ́kàn tó kàn tọ́kàn tó balẹ̀ ó ń ṣe bó ṣe wù ú tí ẹni bí púpọ̀ wọlé sórí mídíà kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pín mídíà sí méjì kó kọ́ bẹ̀rẹ̀ sí máa wọnú anybody that is the work of onítìrí tí a bá wá ń sọ pé àárò òótọ́ nínú ẹni yìí àwọn tá a rò òótọ́ nu wọn tó ti pay lot of sacrifice ta ní pé sẹ́ àwọn ni leader wa ìtorí ẹ̀ wá lípò mi yọ òun ló ń sọ fún káwọn èèyàn má dìde ńlẹ̀ Yorùbá nítorí pé wọ́n ti ṣe kinní kan nítorí wọ́n ti ṣe gbá èmi sì ń dí ẹ̀ gbogbo àwọn tó pera wọn láwọn ọmọ onítìrí èyí tó bá tó bẹ́ẹ̀ àwọn tó wà lórí show onítìrí tó wà lórí show ní show ẹ kó rí bẹ́ẹ̀ ni o èyí tó bá tó bẹ́ẹ̀ especially àfáà ẹni mo challenge tó wà láàrin wọn yẹn ìwọ jókòó sínú yàrá ẹ òun control àwọn ọmọ anyhow kọ́ máa lọ síta débi pọ̀lọpọ̀ wa ń gbé wọn ìwọ fúnra ò ṣe jáde síta bàbá amájàsọlá jáde síta tí wọ́n bá mọ̀ pé lóòótọ́ ìwọ náà dúró tán ó lágbára ó ní gbogbo ẹ̀ bó ṣe máa ń claim lórí programu bẹ́ẹ̀ yẹn ìwọ ò ṣe jáde physical kárí ẹ̀ ṣùgbọ́n ẹnu yìí náà ni ó jókòó síbẹ̀ yẹn sì wọ́n ti kọ́ àwọn ọmọ Yorùbá wa òun fúnra ẹ̀ náà tí wọ́n padà sọ pé wọ́n volunteer ara wọn ni kí ló kàn àwọn tó ń pariwo tó ń bú wọn bẹ́ẹ̀ bọ̀tá bá sọ wọ́n á ní pé à ń jẹ́lọ́sì ni ìtorí bí wọ́n pé àwa ń rówó nu rálì tá à ń ṣe ìtorí pàdé rówó mọ́ ìyálàyà yín mo sì máa ń sọ 2019 táwa ti work till now àwa níṣẹ́ wa tá à ń ṣe ṣùgbọ́n kò ń ṣègbà tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń rí wa tá à ń pariwo gbákan àwo kan péjì mi rèé Ìṣọ̀kan Yorùbá Foundation I'm the founder ẹ bá ń béèrè mostly gbogbo wọn náà rí I've never pin my account number here wípé ẹjọ́ ẹ ṣàánú mi yọ o ìtorí omi yọ fẹ́ jáde o ìtorí ó ṣe gbá o ẹni tọ́lọ́run bá rí pé bí òótọ́ dání Ọlọ́run á máa pèsè nǹkan tó máa fi máa ṣe nǹkan tó bá ń ṣe Ọlọ́run á máa pèsè ẹ̀
àwọn ò sí lára àwọn tẹ́ bí wọ́n pé wọ́n máa sọ bí wọ́n pé àìjọ ẹ ṣàánú wa ò kíníkan kò ń sọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n olóòótọ́ kan ò ní kú sípò kà, nítorí pàwọn arínú bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà a rí wípé wọ́n dúró tó wọ́n dẹ̀ ń fi ọkàn ṣe wọn ṣe nítorí bí wọ́n pé àwọn fẹ́ máa pàṣẹ, wọn ò ṣe nítorí opò, wọn ò ṣe nítorí owó, gbogbo yẹn dẹ̀ máa pariwo pé Ìgbòho gbowó yín. Nínú òmìnira àkáǹtì tẹ́ ṣe ẹ bá ń béèrè ẹ mú list àwọn tó jẹ́ signatory jáde bóyá orúkọ bàbá Májàsọ́lá wà lára àwọn signatory láti lè gbé owó jáde. Ìwọ tó bá fún yàn lówó ó fún lówó torí bí à ń pò fún lówó ni, kò ń ṣe bí à ń pé ó wá bẹ́ẹ̀ àbó fọ̀ọ̀sẹ̀ lówó pé kò fóun lówó. Tí bá wá ń sọ ìyá kan wá bẹ̀rẹ̀ sí máa sọ rádaràdá nínú gúrùpù pé òmeyọ ọ̀jẹ́ ń lérò jẹ́ ń lé gúngún, wọ́n á fẹ́ béèrè lọ́wọ́ ìyá yẹn torí mi ò mọ̀ rí wípé bolòmeyọ ti jẹ́ ń lé odò tó ti jẹ́ ń lé gúngún, ṣé mi bá yín jẹ́ nu owó ìyá onítìrí yín ni àbí mo bá yín jẹ́ nu owó ṣó yẹ kó rí bẹ́ẹ̀. So ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé báyìí bí kẹ́ máa distract àwọn tó gbé òótọ́ dání, it will never give you any solution than only giving you setback láti má lè attain freedom tí ẹ bá fẹ́. Tí ẹ bá fi bàbá wa Professor Banji Akintoye lẹ̀ àti bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà kí wọ́n máa gbé iṣẹ́ tí wọ́n ń gbé lọ láìsí ọ̀tẹ̀, láìsí ṣìkí, láìsí anything. Ìwọ tó bá ní pé o gbọ́n jù wọ́n lọ join wọn, ìwọ tó bá ní pé o lágbára jù wọ́n lọ join wọn, ìwọ tó bá ní pé o nípò jù wọ́n lọ join wọn, ìwọ tó bá ní pé ṣáà mọ̀ wípé àwọn méjì yìí àwọn là ń wò lójú tí nǹkan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Ṣùgbọ́n kí la fẹ́ rí, kí la wá ń rí? À ń gbọ́ àwọn kan sọ kinní kan wọ́n bẹ̀rẹ̀ sí mú orúkọ oríṣiríṣi wá. Irú àwa igan wọn nípa ti gbáwọn èèyàn àti ṣe àdèmá ní kọ́ mú proof wá fún wa, àmọ́ rẹ anybody tó máa jáde tó gbé proof jáde nípò mi yóò gbá wọn, àmọ́ rẹ anybody tó mú proof jáde nípò mi yóò ṣe gbá, àmọ́ rẹ anybody tó mú proof jáde nípò mi yóò ṣe nǹkan tí ò dáa. Bẹ́ẹ̀ kẹ̀ lómi yóò ń jáde síta, omi yóò wá ń grassroots, omi yóò ń lọ síbi, omi yóò ń lọ sọ́hun, omi yóò ń sí gbogbo ẹ̀, omi yóò dẹ̀ ń lọ rí ó dẹ̀ ń bọ̀ rí. Ọlọ́run rí pé inú wa mọ̀ ni àwọn òun ṣe níbí. Èmi sì mo díẹ̀ onítìrí fúnra rẹ̀ kó onítìrí jáde kó wá sílẹ̀ Yorùbá ń bí, kó wá bó jẹ́ ọjọ́ tá ló máa dúró sí ni, tó bá ní dúró kó wá dúró síkú tó bá mọ̀ pé lóòótọ́ lòun dúró sọmọ pẹ̀lú ọmọ Yorùbá. Bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà táwa ń tẹ̀lé wọ́n máa dé gbogbo everywhere. Ìwọ tó bá ní kó fẹ́ jẹ́ leader ilẹ̀ Yorùbá tó bá wà bold enough láti jáde láti face àwọn èèyàn ẹ kí gbogbo yín jọ máa ríra yín one on one, you are a coward. And I still repeat it, o ò lè máa rán àwọn èèyàn níṣẹ́ dé tòrótòró tí wọ́n máa jókòó sínú comfort zone ẹ. Nǹkan tèmi sọ fún onítìrí nìyẹn bí kò jáde. Tó onítìrí bá jáde tó bọ́ sọ́jọ́ ta lẹ́nu tó yá ẹyin ọmọ Yorùbá gbogbo wa máa jáde wá síbẹ̀. Bó o jáde nísìnyí wọ́n ti kó àwọn ọmọ Yorùbá wa, ẹ̀ tí rí wọn gbà jáde pẹ̀lú fake document yín tẹ́pẹ̀ ní occupy. Nǹkan tèmi ṣe sọ tí mo sọ pé awareness la máa ṣe, ẹ rí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ti change gbogbo topic ẹ̀ ó ti change ẹ̀ sí awareness báyìí. Ṣe rí báyìí pé àwa nǹkan tá a bá sọ àtòdì ọ̀run ló ti wá. Ẹ wọ àwọn tó ń pọ̀ àwọn ìṣe awareness wọ́n wá kóra wọn sórí orí mídíà, wọ́n sọra wọn di kínní. Púpọ̀ náà àwọn tẹ́rí lórí mídíà yẹn tó ń ṣò fídíò yẹn púpọ̀ nu wọn wà nílé. Bọ̀ kí mi inú wọn jáde àbí kó wọṣọ Yorùbá nation wàhálà ni. Ẹ kè lè ráwọn èèyàn ṣiṣẹ́ lọ síta iṣẹ́ dé tòrótòró. Ẹ lè ráwọn èèyàn síta níṣẹ́ dé tòrótòró. Àwa wí tán àwọn kan sọ pé òmíyọ̀ ti ń sanra, òmíyọ̀ ti ń fẹ́ lórí, òmíyọ̀ ti ń ṣe gbogbo ẹ̀. Bí ó ṣe bómíyọ̀ ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. Ẹ bá ń béèrè ṣé kí n máa jẹun ni torí mò ń ṣe Yorùbá nation. Àbáwọn tó tẹ̀ ṣe Yorùbá nation gan wọn ò jẹun, wọn ò dán, wọn ò sanra. Ọlọ́run rí wípé àwa ò gbérọ́ dání, òótọ́ la gbé dání lọ́lọ́run fi ń kẹ́ wa. Ṣóyé yín? Àwọn tó bá ń fi ọ̀nà gbùrú tó fi ń rírùkú tó fi ń gbàgbàkúgbà lọ́wọ́ àwọn èèyàn Ọlọ́run máa rírùkú rí ọkàn tàwa fi balẹ̀. Àwọn ò sáré tírélà kọlù kẹ̀kẹ́, bólúwa bá ṣe dá mi la ṣe ń ṣe nǹkan wa.
ṣé bí o ti mọ̀ ni èmi ò sálé trailer kọlù kẹ̀kẹ́. Nǹkan táwa determine fún ni freedom Yorùbá nation. Tí a bá dé tí gbà no going back ni. Kò sí nǹkan tẹ́ ẹ bá sọ, ẹ bá lómi yóò ṣe gbà, ẹ bá pè mí yàn lórúkọ burúkú, ẹ bá ṣe gbogbo ẹ̀ tẹ́yìn bá ń pe orúkọ òun tẹ́ bá ń pè mí yàn lórúkọ burúkú, Ọlọ́run á dẹ̀ máa yí padà sórúkọ rí. Ṣóyé yín tó mi yóò bá ti hùwà tí ò dáa, Ọlọ́run ò ní san lẹ́san burúkú, Ọlọ́run á máa san lẹ́san rí ni. Ìyá yín onítìrí tí gbogbo yín gbọ́kànlé tẹ́ gbé gbogbo ẹ̀ lé, ṣé kò padà dà yín? Ó sọ fún yín pé pépà tó wà lọ́wọ́ òun tẹ́ bá ti lè gbé dání kò sọ ọlọ́pàá tó arrest yín. Ọlọ́pàá wọ́n máa ti mú lẹ́tà lọ, wọ́n ti mú ìwé yẹn fún àwọn ọlọ́pàá máa padà ti torí ẹ̀ release anybody. Àwọn tó máa ṣì wà ní detention báyìí tó yẹ kó bàbá Májàsọ́lá àtàwọn lọ́ọ̀yà kan lọ́tún wá bọ́ máa tún gbà wọ́n jáde. Bẹ́ẹ̀ kẹ̀ ẹ wá máa pe àwọn tó jẹ́ mẹ̀sáyà yín, ẹ máa pè wọ́n lórúkọ burúkú. Ẹ̀yin ò lè jáde, àwa ta tún jáde ta tún bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ tún wá ń pè wá lórúkọ burúkú. Ẹ pe sugar boy, ẹ ní pé sugar boy kówó jẹ, ẹ pe omíyalé ẹnu kówó jẹ, ẹ pe oméyọ̀ ẹnu kówó jẹ. Ẹ bá mi wá béèrè, ẹ̀yin tẹ́ ẹ lè ṣe nǹkan kan tẹ́ jókòó sínú yàrá yín. Ẹ̀yin náà lè accuse àwọn tẹ́ ẹ pọ́n tí wọ́n á ń ṣiṣẹ́ pé kí ẹ̀kọ́ ọmọ Yorùbá kúrò lóko ẹrú, ẹ tí wọ́n á sọ pé wọ́n kówó jẹ, ẹ tí wọ́n á ń pè wọ́n lórúkọ burúkú, ẹ tí wọ́n á ń gbé wa ṣépè burúkú burúkú. Ẹ dẹ̀ ní pé kílẹ̀ má mú yín. Tíra wa ìbá tabá bọ́ bàtà sílẹ̀ ńlẹ̀ ká nà ká sọ́lọ́run pé Ọlọ́run rínú mi ó dẹ̀ ránkàn mi. Tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe báyìí ni kò ṣe, tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe tó dẹ̀ pa àwọn ẹni báyìí tó ń sọ nǹkan báyìí fún mi, sẹ̀ríà báyìí ni kò dáa fún wọn. Ṣé mo kó máa jà? Ṣùgbọ́n àwọ̀ ò ní dúró. Kò bá sí nǹkan tó bá sọ pé Yorùbá ń ṣe. Kọ́ ní Yorùbá ó máa rán iṣẹ́ atútì ẹ̀ dànù, Yorùbá á ṣe gbá atúṣe àwọn, Yorùbá atúṣe kókó bàbá ṣàsùn, àwa sì dúró fún ilẹ̀ Yorùbá. No going back. No going back. Yorùbá nation is the only solution and nothing can stop it. Kí gbogbo yín ṣe ọ̀tẹ̀ jù bẹ́ẹ̀ lọ, káwọn olóṣèlú rán yín sínú wa jù bẹ́ẹ̀ lọ, kó sọ oríṣiríṣi ọ̀tẹ̀, kó ṣe gbogbo ẹ̀, àwa la máa borí. Àwa la máa borí. Àwọn tó gbé òótọ́ dání tí wọ́n ti sacrifice a lot, ẹ wá sọ wọ́n di ẹni yẹpẹrẹ. Yorùbá àwọn tó yẹ pé wá gbé fake dání, tó yẹ pé àwọn olóṣèlú ló rán wọn sáàrin wa, àwọn lè wá sọ di mẹ̀sáyà yín. Ẹ jẹ́ kí ọmọ Yorùbá, ẹ jẹ́ kí a sùn, ká sùn tọmọlúwàbí ń sùn, ká tún wá jí. Ṣé mo mọ nǹkan tí mò ń ṣe ṣá? Wọ́n ní wọn ò lè jà fún Yorùbá, wọn ò lè jà fún Yorùbá, wọn ò lè jà fún Yorùbá. Ṣùgbọ́n àwa tá à ń jà fún Yorùbá, ẹ fẹ́ máa jẹ́ ká máa regret nípa à ń jà fún Yorùbá. Ṣùgbọ́n torí pé àwọn mọ nǹkan tá a gbé dání, ohun tí sugar boy sọ èmi ò ní sọ. Torí tí bá sọ á jẹ́ pé mo mọ nǹkan tí mò ń ṣe mọ́. Á jẹ́ pé gbogbo wàhálà tí mo ti ń ṣe, á jẹ́ pé mo fẹ́ kó bàjẹ́. Á jẹ́ pé mo fẹ́ kí gbogbo wàhálà, gbogbo everything tí mo ti ń ṣe láti ọdún yìí, á jẹ́ pé kò jámọ́ nǹkan kan sí mi. Á jẹ́ pé mo jẹ́ kí gbogbo àwọn tá a sọ pé ṣó tán dì wọn. Ṣèbáwọn tó láwọn ń ṣe Yorùbá nation nìyẹn. Ṣé wọn ti jáwọ́ báyìí? Dájúdájú wọ́n ń wá nǹkan bẹ́ẹ̀ ni. Bọ́ ohun yẹn ò ní jáde lẹ́nu tàwa pé àwa ò ṣe Yorùbá nation mọ́. Ẹ tún fi kọ́ wa láti tún ní ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀nà míì tí a tún máa lò láti má lè jẹ́ kí wọ́n ní bánú sọ má bẹ́ẹ̀ níyàn sọ. Nítorí a ti wá rí wípé láàárín wa gangan fúnra wa àwọn ọ̀dàlẹ̀ ti wà ń bẹ̀. Nǹkan tí a bá sọ kò ní pẹ́ báyìí gbàm báyìí wọ́n ti gbé sọ́dọ̀ àwọn ọ̀tá tó fẹ́ gba èlò lọ́wọ́ wọn. Just peanuts. Èlò bóyá 2,000 3,000 wọ́n fún yín lówó títí àwọn olóṣèlú tá a mọ̀ yìí wọ́n fún yín lówó 50,000 naira.
50,000 naira kẹ́ wá wò wọ́n tó fẹ́ gbọ́ nínú bùkátà ayé yín tẹ̀lé ti bá yé ọmọ ìyá yín jẹ́. bàbá wa Gani Adams sọ pé Yorùbá kò ṣeé jà fún. tó bá fẹ́ jà fún Yorùbá kọ́kọ́ gbọ́n nínú kó tó gbọ́n lẹ́yìn. ṣùgbọ́n bàbá Májàsọ́lá ní pé Yorùbá ṣe jà fún, Yorùbá ò ṣe jà fún, àwọn máa dúró. bàbá wa dẹ̀ tún wá dúró. still yet náà ibi lẹ́yìn ọmọ Yorùbá tún fi ṣú bàbá wa Májàsọ́lá Ìgbòho ṣá. látara onítìrí. torí onítìrí lẹ́ ń tán lọ́ wá tó wá da àárín ìfẹ́ ìṣọ̀kan tó wà láàrin gbogbo àwọn ọmọ Yorùbá rú. tá a máa sọ́nsìn wọn á ní nítorí pé òun ló ń ṣe rálì. ó ní nǹkan tó ń rí inú rálì. ìgbà tá a ṣe rálì ẹ bá ń béèrè ṣómiyọ ọ̀rù. ìgbà tá a tiẹ̀ tí ṣe rálì ṣómiyọ ọ̀rù. a lè ru torí pé Ọlọ́run mọ̀ pé a sáré tírélà kọlù kẹ̀kẹ́. bẹ́ẹ̀ kẹ̀ ni a dúró láti máa lọ síbi máa lọ sọ́n máa lọ everywhere. a dúró tán fún ọ̀rọ̀ Yorùbá nation and no going back ni. no matter what a mọ̀ pé gbogbo làálàá wa kókó wa lọ́sàn-án láàárọ̀ kò ní já sásán torí mo mọ̀ pé gbogbo àwọn tó já wọn ajá onítìrí yìí wọ́n pay single sacrifice tí àwa ta gbé òótọ́ tá à ń pè ṣùgbọ́n àwọn láriwo wọn pọ̀ jù. kí ló fà á? nítorí wípé wọ́n fẹ́ máa distract movement àwa ta bá gbé òótọ́ dání láti lè jẹ́ káwọn lè ráyè execute mission wọn towards 2023 election. but bẹ́yìn bá ṣe wọ́n ní pé ẹ̀dá ń ro ìta Ọlọ́run ń ro ọkàn. èmi gbàgbọ́ wípé gbogbo plan láburú kò ní ṣẹ sí wa. àwa ọmọ Yorùbá la máa borí. either you like it or not. Ọlọ́run á dẹ̀ máa fún wa ṣe. ojú òní tiwa. ìyá mi síbọ̀ mo kí yín. màmá mi Mr. Ismaila mo kí yín o. ok admin nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ wo nǹkan tí mo pin sísàlẹ̀ ẹ máa rí nọ́mbà mi bẹ̀. ẹ lè send message sí mi lórí WhatsApp. ṣẹ gbọ́ kò ní sú wa kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. ok èmi náà ṣọ́ àdìo. ok ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ àbí. trying ṣàbọ̀ if possible tó bá lè connect. so bí nǹkan tí mò ń sọ lọ màá ọmọ Yorùbá ẹ jẹ́ kí bàbá my comrade ẹ ṣeun sá kò ní tún yín kò ní rẹ́yìn Elédùmarè ó dúpọ̀ dúró tì í ilé àjọmọ yìí ní dàrú o àmọ́ ìdí sẹ́tẹ̀ ń ṣe Yorùbá nation has come to stay no going back. bẹ́ẹ̀ni bàbá mi ẹ ṣeun gan. yà bàbá mi kí ni àwọn tẹfẹ sọ fáwọn bàbá wa káàkiri àgbáyé tó ń gbọ́ wa àti kí ni àwọn tẹlifí tó dà kó ń fa ìrẹ̀wẹ̀sì sí wa tó jẹ́ ká lọ síwájú tó ń dá wa padà sẹ́yìn kí làwọn kọtẹ rí sà ẹ jẹ́ bá wa sọ sà fáwọn tó ń gbọ́ wa nílé. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí wípé a kú déédéé àsìkò yìí àsìkò akitiyan àkókò lè dáa kò lè tú wa kò lè rẹ̀ wá tó di èyí ẹ má kó rẹ̀ tí ọkàn ibi tá à ń lọ òun là ń lọ lóko kanáì ó ti sú wa ẹ̀dùn mọ́ wà ariwo ọjà ẹ má wò nǹkan táwọn ìyá onítìrí tí wọ́n ń ṣe àwa tá a tẹ̀lé bàbá wa Májàsọ́lá Ìgbòho ṣá àwa gangan agbóṣọdá ní torí ẹni táwa tẹ̀lé tá a gbà fún gbogbo ìṣòro tó là kọjá ní gbogbo àwọn tààlà fojú rí gbogbo tó là kọjá fojú rí o tó wá dáa pé ẹni tí ó wá tó yẹ pé ó gbà nítorí ọdọọsẹ ni wọ́n á sọ pé òun ni mẹsáyà òun ni Ọlọ́run láti wá gbalẹ̀ Yorùbá irọ́ pọ́nbẹ́rẹ́ ni ẹ mọ́ tẹ̀lé onídìrí irọ́ ló gbé dání ògbé òtọ́rọ̀ dání ọwọ́ àtàn wa ni mọ́rọ́ gbẹ̀yẹ́mọ́ káàró òjìire
tẹ̀lé wọn ẹ padà níbẹ̀ ẹ wọ́n fọ́lọ̀ wọn wọ́n wá láti wá mú lọ síwájú bá Yorùbá nation o wọ́n wá láti wá da Yorùbá nation wú ni onídìrí wá láti wá da Yorùbá nation wú ni o torí tí ó bá wá láti wá da Yorùbá nation wú wáyé tí ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Akíntóyè ẹni tá a mọ̀ ní lídà nìyẹn àmọ́ onídìrí lówó ẹ̀ ọkọ̀ ìjà wá fẹ́ ní tó lòkú lọ́hùn ni fún di èyí gbogbo ẹ̀ mọ́ káàró gbére tẹ́ ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí àrọ̀ yín ni abẹ̀yìn ni bàbá wa Akíntóyè àwọn gan lídà wa àwọn ẹni tá a mọ̀ àti leader of Yorùbá nation òun la mọ̀ àti leader of self-determination gbogbo ìyọlẹ́dìrí òun èsì leader wa láíláí àwọn organize àti leader torí nígbà tí bàbá Akíntóyè tí wọ́n bẹ̀rẹ̀ sọ́ọ̀gù yìí àgbórúkọ ìgbà náà kò sẹ́ni tó mọ̀ kò wálé wájá wá ní ìsí pé òun wá gba ògùn ẹnìkan láti gbogbo wà láti wọ́n ti là kọjá àwa ànígbàfẹ́ ní wọ́n yẹn bẹ́ẹ̀ láíláí àwa o ọmọ ọkọ Yorùbá o àwọn ò ní gbà láíláí gbogbo ariwo tó ń pa wọn bàbá ogówó jẹ ni gbogbo ẹ irọ́ ni ẹ̀yìn gbọ́ ẹ̀ irọ́ ni bàbá ẹni táwa fẹ́ nìyẹn ẹni tó nífẹ̀ẹ́ ogun ọmọ káàró òjíire tó fẹ́ ká kó olóko ẹrú òun ni bàbá Akíntóyè bàbá wa Sunday Igboho respect Ọlọ́run jẹ́ ká rí pẹ́ bàbá wa àní wáìtì báyìí ẹ má gbọ́ ariwo o ẹ má gbọ́ ariwo ọjà o ibi tẹ́ ń kó wa lọ ní kẹ́ ẹ kó wa dé lágbára lọ́wọ́ Ọlọ́run àgbàládùn àfihàn ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ wa débẹ̀ nígbàkigbà tí a bá wọlé Yorùbá àrídó ìṣẹ́jú kan fún yín ṣẹ́gbọ́ ìyẹn jẹ́ fún ọ̀rọ̀ fún mi kí n sọ fún ọkọ̀ ọmọ káàró òjíire Omeyo Akin ẹkùnfẹ́ ẹkùnfó lè ṣá kò ní rẹ̀mí kò ní súwa kò ní rẹwà ọba lójúbọ̀ àlékún àlàáfíà tó péye lójúbọ̀ jogún fún yín ẹwọ́ bẹ̀yìn ni o no going back ni o ẹ má wà ní ọjà o. ọ̀lẹ́jẹ́ kó sọ àwọn àkóso lè tú wa Omeyo lè ẹ̀fà jáde kó sọ pé àwọn òṣè Yorùbá lè dọ̀mọ́ kò lè ṣẹlẹ̀. ìyàtọ̀ nínú òmìnira àti Yorùbá nation ìyàtọ̀ wà ń bẹ. ó wà ń bẹ. bàbá wa Májàsọ́lá adùnbárì mọ́tòsí ni bàbá wa bá pàṣẹ lónìí pé ẹ̀yọ́ mọ́ mi ẹ bọ́ síta ọkàn wa balẹ̀. èrò máa jáde èrò máa jáde. ìwọ onídìrí àbẹ̀tí ló pè wọ́n lọ ilé ìtò wọ́n mọ̀ àwọn èèyàn láìsọ sẹ́lẹ̀ méjì wọn ò ti gbà wọ́n lẹ̀ pólítà gidi nìyẹn. wọn ò ti gbà wọ́n lẹ̀ báyìí. ìkọ́tẹ́mi kan máa sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ni pé gbogbo àwọn tí wọ́n mú àwọn ọmọ Yorùbá wa ni wọ́n jọmọ nídìrí òye ni òye wọn tó òye tí òye wọn tó yẹn sì ni a gbọ́dọ̀ jẹ́ kó yé wọn wípé ẹ jẹ́ ká mọ̀ pé ẹni tó gbé òótọ́ dání yàtọ̀ sẹ́ni tó gbé irọ́ dání ẹni tó wá gbé irọ́ dání yẹn nítorí tí ń síta báyìí sìn gbogbo ń bílẹ̀ pé òótọ́ ló gbé dání ó ti wá padà lẹ́yìn yín náà nísìnyí ó sọ wípé lẹ́tà yẹn o tó bá ti lè mú dání báyìí ọlọ́pàá lè arrest o ìmọ̀tọ́ ọlọ́pàá bá tún wá rí gan wọ́n máa fi wọ́n lẹ̀ ní tó ti wá padà fi wọ́n lẹ̀ nígbà tó padà rí lẹ́tà ìbéèrè tó yẹ káwọn ọmọ Yorùbá máa béèrè lọ́wọ́ ara wọn nìyẹn tí wọ́n ń tẹ̀lé ṣùgbọ́n àwọn lọ́wọ́ sọ dídì ọ̀tá wọn làwọn ń jẹ́ lọ́sẹ̀ ni ìtorí pé ojóbìnrin ni ìtorí ó ṣe gbá kó ń sọ̀rọ̀ yẹn tóbìnrin bá dé ẹ̀tọ́ ẹ̀ ní kó gbọ́dọ̀ tẹríba fáwọn ọkùnrin tó bá ń wájú àwọn obìnrin yẹn ló máa dìde báyìí lájọ báyìí ni o kó dẹ̀ lè jẹ́ kó lè bàjẹ́ wá ṣùgbọ́n ẹni yóò rẹ̀ dá ti tẹ̀lé olóhùn bẹ́ẹ̀ níbọ̀dì ṣe òun fẹ́ dá ṣe pọ́n náà ló ní pé kóun dá dúró gẹ́gẹ́ bí èèyàn kó má bẹ́ẹ̀ níbọ̀dì ṣe ṣé nìkan lè dá gborílẹ̀-èdè ni kò pọ́síbù collect lámájọ́ jẹ́ papọ̀ láti jẹ́ kó lè dágbó ṣe. gbogbo tó yé àwọn tó ń tẹ̀lé nìyẹn pé nǹkan tá à ń sọ fún ni kò ṣe bí apá ayé tí ò ní ti rí but kó gbọ́ advice kó gbámọ̀ràn kó tẹ̀lé àwọn tẹ́pọ̀ bá níwájú ṣùgbọ́n kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ inú ẹ̀ ló fẹ́ máa ṣe tó tẹ̀lé ní àbá mi ẹ ṣeun wọn sá ẹkú ètò ẹ mọ bẹ́ẹ̀ tó yín lọ
àwa wà pẹ̀lú bàbá Akíntóyè nígbà yìí àti Ìgbòho àjọ lẹ̀kọ́ ní ṣẹ̀dá mọ̀ mi dáadáa ẹgbẹ́ ìdílé nìkan kò fẹ́ yọ ìbí yẹn mi ní sọ̀rọ̀ one love one family one love one family Yorùbá nation no going back. láti bọ̀dẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ sà. Orílè-èdè Bẹ̀nẹ̀ ni mo wà náà. Bẹ̀nẹ̀ bonjour bẹ́sẹ̀. Ìbíyẹmí ló ń sọ̀rọ̀ Ìbíyẹmí Ismaila ló ń sọ̀rọ̀. Ok bàbá mi. Ṣé ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì màmá ni Bẹ́yọ̀? Apàdé ní kóòtù náà. Ó bẹ́ẹ̀ni má wọ̀rọ̀ a máa sọ̀rọ̀ lẹ́yìn sà. A máa sọ̀rọ̀ lẹ́yìn dáadáa. Ẹ mọ bẹ́ẹ̀ tẹ̀lé lọ, ẹ mọ bẹ́ẹ̀ tẹ̀lé lọ. Ẹ ṣeun gan sà. No going back. No going back. Ó dàbọ̀ sà. Yes sir. So, bóyá jẹ́ nìyẹn o, kò ní sú wa, kò ní rẹ̀ wá, mo kí gbogbo lé. Brother wa tó níbi ká má máa discuss lórí ọ̀rọ̀ Onítìrí, there is no way we will not discuss about her. Because why ni pé we need to let gbogbo àwọn èèyàn wa kó wà clarify. Ṣóyè yín, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe, but we are just trying to look for peace. Lágbára Ọlọ́run, Oòduà gbé wa kò ní gbọ́dàlẹ̀ láṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run, èdè àìyedè ní bọ́ sí wa láàrin. Kò sí bóyá fẹ́ rí ajàmárẹ̀ kan ò sí, arẹ́májà kan ò sí, but we will just tell them what is right to do. Tó bá ti ṣe, we have no problem with any of our brothers. If gbogbo àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n mú èèyàn wa ni wọ́n, bí a ṣe máa ṣe, inú mi dẹ̀ dùn pẹ̀lú nǹkan tí bàbá wa Gbẹ̀du tí wọ́n sọ. Wọ́n ní pé ètò tí ń lọlé lórí, bẹ́ẹ̀ kẹ́ni bàbá Májàsọ́lá náà, àwọn náà ti ń ṣe gbogbo ìgbésẹ̀ láti lè jẹ́ káwọn ènìyàn náà jáde níbi tó wà. So nǹkan tí mo kàn máa sọ náà nìyẹn, but ẹ má jẹ́ ká máa force victim àwọn tó yẹn bí wọ́n pé wọn ò ní good thing fún wa. Kó má dàbí pé wọ́n sọ pé ṣé àwọn ọmọ Yorùbá mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ni. What a matter. How's everything, ma? Longest time. Yeah. Fine, ma. Yes, ma. So, ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dúró tán. Tá bá ti ń rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan tó bá fẹ́ join wa, ẹ jẹ́ ká ṣe proper investigation, especially àwọn tó jẹ́ àwọn leaders wa bí bàbá Professor Banji Akintoye. Kí wọ́n ṣe proper investigation. Kó má kàn bí a torí pé ọmọ Yorùbá ni wá, ọmọ wọn ni wọ́n jẹ́ kinní kan. Kírú mistake kó mọ̀ because Bánkọ́lé ṣe tọ̀dọ̀ tiẹ̀ náà, gbogbo ìpè báyìí náà là ń gbà. Wọ́n ní àwa à ń ṣègùn Bánkọ́lé ní ìgbà kan ó wá ń sìn, wọ́n padà gbọ́n pé wọ́n ti padà fancops lọ́wọ́ torí ó ti gbá àwọn èèyàn lóríṣiríṣi. The same thing now still repeat itself lórí ọ̀rọ̀ Miss Modupe Onítìrí. Doing the way she just like. Doing anyhow. So ẹ jọ̀ọ́ àti learn mistake wa. A dẹ̀ mọ̀ wípé ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa, ẹ máa ṣe proper what it needs to be done. What is need to be done? The needful. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má yẹ káwọn ẹni kó máa wọlé kó máa fi nǹkan kékeré fi máa bà movement Yorùbá nation jẹ́. The pride is still there. The fear is still there. Lórí pèsè àwọn ọmọ Yorùbá, kò síbi tá bá dé, ọ máa ń fún wa lọ́wọ́ wa ni. Bọ́ ẹ mọ̀ lórí táàkì ní ẹ̀ wá occupy Yorùbá nation. Occupy yẹn mí ni pé ẹ lọ fi agídí gba nǹkan tẹ́ bá fẹ́ gbà. Ìwọ tó bá nípo lọ fúnyàn ní lẹ́tà, tẹ́ni ẹni pé òun ò gba lẹ́tà, ṣó ní bàjá ni. Before you know it, á di pé wọ́n bẹ̀rẹ̀ sí shoot ara wọn bẹ̀rẹ̀ sí para wọn. And this is what our Professor Banji Akintoye tí wọ́n avoid. Nǹkan tí bàbá Májàsọ́lá tí wọ́n avoid nìyẹn. Kọ́mọ́kọ́ máa pa àwọn ọ̀dọ́ wa. Táwálẹ̀ tó wá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá yàtọ̀ sẹ́ni tó ní kẹ́ lọ occupy. Ẹ jẹ́ ká ọmọ Yorùbá, ẹ jẹ́ ká gbọ́n nínú ká gbọ́n lẹ́yìn. Ẹ má jẹ́ ká máa ní bó ṣe ń ṣe wá, bá ṣe ń fi wá sí pressure, kinní kan. Ẹ má jẹ́ kí n tàn yín. Àìrìnpọ̀ méjì ló ń jẹjọ níyà tí a bá dúró tán. Tá bá ní pé nílẹ̀ Yorùbá kó máa dìbò tí òun wá dẹ̀ jọ, kò sẹ́nibọ̀ì tó máa dìbò. Bó ṣe pẹ̀lú gbogbo yamayama tá à ń ṣe yìí, Omiyọ̀ gba $30,000, Sugar Boy gba owó, Omíyalé gba owó, gbogbo ẹ̀ ṣì yẹn la fẹ́ fi débi tá à ń lọ. Ẹ̀yin ò lè gbé ìgbésẹ̀, ẹ lè ṣe nǹkan tá à ń ṣe. Àwa tá tún wá ń ṣe,
ẹ tún wá sọ wá dín pé àwa la tún wá jẹ́ ń tẹ́ pé torí pé rally la fi ń kówó jẹ náà nítorí pé ẹ̀ ṣe rally mọ́ sí ó mì nípa ti rù àbọ́dún wo láti ṣe rally ẹ wá béèrè pé gbogbo rally tí wọ́n wá ń ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá yìí talent tó kówó fòmíyọ̀ kẹ́ni yẹn jáde kó wá sọ pé òun kówó fòmíyọ̀ kó fi ṣe rally o kó dẹ̀ mú receipt jáde tẹ́wọ̀n èdè kan máa sọ pé bí wọ́n pé torí pé wọ́n jẹ́ kó mi yọ̀dí rally ṣe mọ́ òun ni wọ́n ti ibi tí ń pa kò ló ń jẹjẹ mọ́ Ọlọ́run tó dẹ́yẹ ó ti pèsè nǹkan tó máa jẹ tẹ́yẹ rẹ̀ ní ẹ̀bà padà wá kó ní wá bá yín pé òun tọrọ oúnjẹ lọ́wọ́ yín bẹ́ẹ̀ kí àwọn ò bàjẹ́ níbi tá a ti ń ṣiṣẹ́ ṣóyè yín bẹ́ẹ̀ yẹn so Ọlọ́run ó ti destiny àwọn kan pé sẹ́ẹ̀ kan dúró fún orílẹ̀-èdè Yorùbá tọ́lọ́run bá wá destiny àwọn yẹn fún òmìnira ilẹ̀ Yorùbá tó bá wá ń ṣe tí ó sì wàhálà tẹ́yìn bá wá believe bẹ́ẹ̀ pé wọ́n gbowó lọ́wọ́ àwọn kan táwọn tó dẹ̀ sọ pé wọ́n táwọn tẹ́yìn claim kan gbowó tó dẹ̀ gbowó lọ́wọ́ anybody táàdẹ̀ rẹ̀ anybody tó jáde wáyé case tí wọ́n pè à Sugar Boy gbowó lọ́wọ́ òun Omiyọ̀ gbowó lọ́wọ́ òun Omiyalé gbowó lọ́wọ́ òun tẹ́yìn bá sọ pé wọ́n ti gbowó wọ́n ti kówó jẹ ṣe mọ̀ pé ẹ̀yin nu Ọlọ́run nu bọ́yìn òní stop àwa láti sọ pé àṣẹ Yorùbá nation lákọ̀ fi àsìkò yìí tún bẹ Sugar Boy àti Omiyalé àti anybody tá a mọ̀ pé wọ́n dúró tán fún Yorùbá nation ẹ má give up nǹkan tó bá máa da bó ṣe máa ń rí ni there are a lot of challenges obstacles abuse all kind of things tó máa wá wọ́n á fẹ́ kẹ́ lè give up but ẹ bá ti give up definitely we will get there and bóyá olúwo kan náà tún sọ̀rọ̀ wọ́n sọ pé wọ́n advice bàbá Májàsọ́lá bí kò step down èmi ò against ọ̀gbẹ́ni yẹn ọ̀gbọ̀n kan tèmi kọ́ rí lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn ni pé ọ̀gbẹ́ni yẹn fúnra rẹ̀ tó ní kí Májàsọ́lá give up bí a máa sọ pé ọ̀gbẹ́ni yẹn fúnra rẹ̀ náà mọ̀ nǹkan tó ń ṣe ni because in a situation in a freedom fight why expect different kind of challenges tó bá wá ń sọ pé kí Májàsọ́lá give up níbo ni freedom tí wọ́n gan fúnra ẹ̀ gan wà because the freedom is for all of us. Nígbà tí à ń jà fún Yorùbá nation yìí a mọ bólúkálukú ṣe strong sí ní gbogbo ibi tó lúkálukú bá wà ní orúkọ pé ó ń ṣe Yorùbá nation a dẹ̀ mọ gbogbo àǹfààní bóyá lọ́dọ̀ àwọn ọlọ́pàá ni o bóyá lọ́dọ̀ àwọn sójà ni o tó bá rí pòtẹ́ wọṣọ Yorùbá tó máa tún wọ́n nà ẹ̀ tó máa tún ṣe everything fún ẹ tí wọ́n ní ṣe anyhow ó wà ń bẹ̀ tí wọ́n bá ní pé kí Ìgbòho step down torí bí wọ́n pé gbogbo insult tó ń bá wọn kò sí bó ṣe fẹ́ rí akitan lólórí oríṣiríṣi ẹ̀gbin ló máa ta sí lára bọ̀ ẹni tó bá jẹ́ ẹni tó yẹ pé Ọlọ́run rán kò ní ríro a máa ṣe nǹkan tó bá ń ṣe lọ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe rán kò ní wẹ̀yìn wò èmi dẹ̀ gbàgbọ́ wípé gbogbo ẹ̀gbin tí gbogbo àwọn Yorùbá wa tó jẹ́ àwọn ọ̀dàlẹ̀ tó jẹ́ irú Fúlàní tó jẹ́ ọmọ àlè tí wọ́n ta tó fi kó sí ara bàbá Májàsọ́lá bàbá Professor Banji Akintoye èmi gbàgbọ́ pé gbogbo ẹ̀gbin yẹn máa padà gbogbo ẹ̀gbọ́n yẹn máa padà di ògo gbogbo ẹ̀gbin tó ta báwa náà fúnra wa tí ó jẹ́ káwa náà give up ó máa padà di ògo tó bá yá ẹnikẹ́ni ò ní ṣọ́kùnù wa ojú wa báyìí la fi máa rí nǹkan tí mo kàn máa sọ nìyẹn odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ ìyá mi princess mo kí yín máa ọ ìyá mi princess mama mi síbọ̀ mo kí yín Mr. Fatai mo kí yín o onísùwà kò ní rẹwà ẹ jẹ́ bá máa ṣí ẹ bá máa like ẹ bá máa ṣí ẹ bá máa like ẹ jẹ́ kó dé àárín gbogbo àwọn tó yẹ pé wọ́n fẹ́ máa sọ wá ní pé wọ́n fẹ́ máa sọ wá lórúkọ burúkú tọ́lọ́run dẹ̀ fi ń sọ wá lórúkọ rẹ̀ ni onísùwà kò ní rẹwà ìyá mi princess ọmọ jọjọ ọlá mo kí yín mà blog mo kí ìyá mi Yorùbá nation no going back mo kí yín mà mi sisi bọ ìyá mi let's talk about onítìrí àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni pé máìka prolong lórí mátà onítìrí bọ̀ èmi mọ̀ pé àwọn náà ti gbogbo wọn tó jẹ́ pé ń tẹ̀lé onítìrí wọ́n ti realize mistake wọn wípé àwọn follow the wrong path bọ̀ ojúkọ̀ ṣì ń tì wọ́n láti jáde ń pé bàbá Májàsọ́lá ẹ má bínú pẹ̀lú gbòòrò tí wọ́n ti pa mọ́ yín nǹkan tí mo rí nìyẹn with that
ẹ jẹ́ kí gbogbo àwọn tó yẹ kó kọ̀ tiẹ̀ ẹ jẹ́ kí àwọn tó yẹ kó wọ́n mú yẹn ẹ jẹ́ kó jẹ́ problem wa is our problem gbogbo àwọn tí wọ́n mú yẹn ẹ jẹ́ kí wọ́n jẹ́ problem wa ẹ jẹ́ kí a make sure because wọ́n ti lẹ́yìn lẹ́sìn wọn at least wọ́n ti ń lo làbíà bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì báyìí níbẹ̀ so tí ọba lè dé gbé àwọn bàbá májàsọ̀rọ̀ náà ti ń ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀ náà ni àwọn tó ti jẹ́ àwọn lọ́ọ̀yà bàbá gbẹ̀dú àwọn náà ti dìde wọ́n ti gbé àwọn lọ́ọ̀yà dìde so èmi gbàgbọ́ pé lágbára ọlọ́run á fi wọ́n lẹ̀ tó bá wá jáde níbi tó lọ wọ́n á mọ̀ pé yes àṣé the wrong people làwọn tẹ̀lé so àwọn náà fi lè lẹ́yìn lẹ́sìn wọn so kò ní sú wa kò ní rẹ̀ wá henceforth I don't have business with Onitiri anymore because why ni pé document tí ó ń pariwo pé òun ò fẹ́ gbélẹ̀ tóun ò fẹ́ kí Professor Banji Akintoye kó lọ cast document náà lọ ti gbé jáde tó ti fi mú àwọn èèyàn yìí so a ti mọ̀ pé the document is not genuine ó ti confirm so gbogbo ìtọ́jú bá dẹ̀ ń sọ́nsìn yìí àwáwí ara ló ń ta gbogbo wọn ẹ bá rí wọn gbogbo sẹ́ẹ̀tì wọn ni èpè lọ́kàn ń ṣẹ́ èpè lọ́kàn wà fún pẹ̀lú gbàgbọ́ pé a máa padà borí lágbára ọlọ́run odò agbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè kò ní sú wa mú kí gbogbo lé ọlọ́run adé fún wa ṣe lágbára ọlọ́run mo fẹ́ ká gbọ́ orin wa díẹ̀ tó jẹ́ ìṣọ̀kan ló lè mú wa délẹ̀ lérí àgbájọwọ́ la fi ń sọ̀yà ohun kan. Ìṣọ̀kan ló lè mú wa délẹ̀ lérí àgbájọwọ́ la fi ń sọ̀yà ohun kan ló lè mú wa dókè ká ṣera wa lọ́kàn ọmọ Yorùbá. Ìṣọ̀kan ló lè mú wa délẹ̀ lérí àgbájọwọ́ la fi ń sọ̀yà ohun kan ló lè mú wa dókè ká ṣera wa lọ́kàn ọmọ Yorùbá. Ìṣọ̀kan ló lè mú wa délẹ̀ lérí àgbájọwọ́ la fi ń sọ̀yà ohun kan ló lè mú wa dókè ká ṣera wa lọ́kàn ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ẹgbẹ́ kí ilé kan ìfẹ́ ti ṣọ̀kan lórí ẹ̀wá àgbọ́dọ̀ ìdílé kò yẹ láàrin wa ká sọ wọ́n pọ̀ lọ́wọ́ lè dá. Wọ́n bọ̀ èso kan káfẹ́ gbogbo síbi kan sórí ilẹ̀ wa lẹ́nu wá bá tó òun tó bàjẹ́ orílẹ̀-èdè olùkú àṣà àṣẹ. Ìṣọ̀kan ló lè mú wa nílé ìṣọ̀kan ní àgbájọwọ́ lọ sí ìṣòwò kan ó lè mú wa tó àṣírí àwọn ọlọ́kan ọmọ Yorùbá. Gbogbo gómìnà ń tún ìbọn ó yá ẹni pé kí ọ̀rẹ́ ti dé ẹ̀jẹ̀ tó ìṣòro Yorùbá ṣọwọ́sowọ́pọ̀ ọyọ́ ṣàlùfẹ́. Gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ má fọwọ́ lérò ẹjọ́ rẹ̀ nílé. Àfojúsùn wa kó lè rọrùn ẹ̀bẹ̀ lábẹ́ ní ẹjọ́ rẹ̀ nílé. Ìṣọ̀kan lẹ́nu wà nílé. Àgbájọwọ́ la fi sọ̀yà ohun kan kó lè mú wa lókè àṣírà wa lọ́kàn ọmọ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá pátá ẹ̀jẹ̀ àrọ̀ ká má ṣe jọ́ máa lè rárá bí mo sọ. Àti ní bó ṣe ń lọ ẹgbẹ́ kàlù ṣe òmìnira wa ìfẹ́ Olúwa. Orílẹ̀-èdè Olúwa àti òtítọ́ ìṣọ̀kan ló lè mú wa nílé. Ìyá mi ẹ ṣe princess gbogbo Amẹ́ríkà ẹ̀wà lẹ́wà Washington DC. Ọmọ Yorùbá ilé àti lókè wọ́n máa sí bọ̀ ó yá ẹ kú iṣó. Ọkọ̀ wa balẹ̀ a máa jó mugúlùmù kẹ́kẹ́.
èdè òjò àbábẹ̀ wá lọ́wọ́. Àwa di mímú ṣẹ. Onílẹ̀ ló máa rí. Àwa di mímú ṣẹ. Aláwa di mímú ṣẹ. Àwa di mímú ṣẹ. Prọfẹ̀sọ̀ Akintoye. Ẹ̀yà dà sọ́ọ̀tì. Ẹ kú iṣẹ́ takuntakun. Aláwa di mímú ṣẹ. Àwa di mímú ṣẹ. Ìdájọ́ èsì ọ̀parí ọ̀nà lára. Bàríkà ní ìyàgá. Ààrẹ ọ̀nà lára kò bá ní mọ́. Ẹ kú iṣẹ́ takuntakun. Ojú àlè gbogbo wa pátá. Ojú alẹ́ ṣàtiwá ní Ìgbòho ọ̀rẹ́. Òòṣà Ìgbòho òòṣà. Olúwa ìwájà. Kó kí mo kí ẹ. Ìgbà tí wọ́n ń kí gbogbo àwọn tó wà níbí níbo ni onítìrí wà ẹ mọ àwọn tó jẹ́ pé wọ́n dúró tán láti lẹ̀. Akintoye, up, Ìgbòho Ṣàbátàsọ́lá. Àwọn ìyá mi nìyẹn. Òmeyọ̀ àjọ ń ṣe ni ìṣẹ́rí bẹ́ẹ̀ yẹn. Ó ti pẹ́ o. Òmeyọ̀ ṣòwò Olúwa ló ṣọ̀hún ní èmi o. Olúwa ló ṣọ̀hún ní èmi o. Èmi àdèmájó máa yọ̀. Àwọn ọmọdé sọ pé Olúwa ló ṣọ̀hún ní èmi o. Àwọn àgbàdo sọ pé Olúwa ló ṣọ̀hún ní èmi o. Ọmọ Yorùbá ló ṣọ̀hún ní èmi o. Ọmọ Yorùbá ló dé Olúwa ló ṣọ̀hún ní èmi o. Ọba ìwò kárakára wọ́n fẹ́ olú wọ́n ló dẹ̀ tún àwọn léèrè ó bá wọn sí kọ́kọ́. Èmi àdèmájó máa yọ̀. Èmi àdèmájó máa yọ̀. Ìyá Oòduà gbogbo yóò dé orí ọgbẹ́ ìbàdàn ní àgbà ó dẹ̀ bá wù èmi àdèmájó máa yọ̀. Èmi àdèmájó Ìgbòho ṣà. Èmi àdèmájó máa yọ̀. Èmi àdèmájó máa yọ̀. Oòduà nation. Oòduà foundation. Oòduà nation. Àdúrà ọmọ Ọlọ́run jẹ́jẹ́. Ọ̀rọ̀ bàjí máa sùn. Bàbá sọ sọjà ó máa. Ẹ̀yin ìyá wa náà lẹ kọ́ mi bó ṣe ń jù. Ẹ̀yin lẹ kọ́ mi bó ṣe ń jù ẹ̀yin ìyá mi. Ọ̀pá kí àlàkẹ́ alágogo dẹ. Ara dé, ó máa bára dé. Ẹ̀yin tẹ wà láti òkè dájú wálé. Àjọ máa kí n ṣe lé. Sọ́ǹdé yọ̀sùn, sọ́ǹdé bọ́ọ̀lù, sí àdìgbò lédè. Yẹ sọ́ǹdé yọ̀sùn, sọ́ǹdé yàrá bọ̀sọ̀ nínú dé. Ọ̀nínú dé. Ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Àti bọ́ ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Ẹyẹ máa gbà wá. Àti gbọ́ ẹyẹ máa gbà wá. Freedom, freedom. We need your freedom, freedom. We need your freedom, freedom. We need your freedom.
wọn máa rí wọn yẹ ohun tá a fẹ́ la béèrè káwọn tó ṣiṣẹ́ tó lè máa jèrè lóbi lọ́tọ́ wọn lè là pé àṣìṣe tẹ̀síwájú àmẹ́ṣọ́ ẹ jẹ́ ká jìrì ẹyẹ máa gbà wá ẹyẹ máa gbà wá ẹyẹ máa gbà wá àti gbọ́ ẹyẹ máa gbà wá ẹyẹ máa gbà wá ẹyẹ máa gbà wá ẹyẹ máa gbà wá àti gbọ́ ẹyẹ máa gbà wá. We need the freedom, freedom. 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 Oh, nah. Ọmọ bọ́dà tó yẹ mọ ìgbìmọ̀ òṣà, ẹni kan lọ bá kọ́ lọ́ṣà, iná jẹ́ òjì òṣà. Yes, bóyá jẹ́ nìyẹn o. Mo kí gbogbo wa pátápátá tí a ti ń bá wa lọ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Mo kàn fẹ́ kí a wà more educated, kí a tún rí àwọn àǹfààní tí a máa rí tí a bá gbọ́ orílẹ̀-èdè Yorùbá. Mr. Kilo, mo kí yín bàbá mi. Ẹ ṣé gan, kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Oòduà gbé wa, kò ní gbé ọ̀dàlẹ̀. Àwọn àǹfààní rẹpẹtẹ tí a máa rí tí a bá gbọ́ orílẹ̀-èdè Yorùbá ó pọ̀. Bẹ̀mí gbàgbọ́ pé Ọlọ́run á fún wa ṣe. Àwọn ọ̀tá wọn ò ní bọ́ sí wa láàrin. Wọ́n máa ní pé ẹnu Yorùbá òkò, ẹnu Yorùbá òkò. Èmi gbàgbọ́ pé lágbára Ọlọ́run ní tipátipá ní Ṣàngó fi ń di ọkọ Ọya. Ní tipátipá lọ́ya fi ń di aya Ṣàngó. Ọlọ́run á fún wa ṣe. Àwọn ò ní give up, kò bá sí bí ẹ bá ṣe borúkọ wa jẹ́ kẹ́ ṣe gbogbo ẹ̀. Ó gba mílíọ̀nù ó ṣe gbogbo ẹ̀. No going back ni. Kò bá ṣe pé tẹ́ ẹ bá ṣẹ̀ kò lè ṣẹlẹ̀ wa lórí tọ́lọ́run bá ti mọ̀ pé a ò wá tí ò dáa. Àwa máa lọ rí, a máa bọ̀ rí ni. Wọ́n náà yín lọ àyín bọ̀ lọ́wọ́, a máa yẹn nu. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Ẹ ṣé gan o. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín Kọ́mẹ́dò Mayor náà ni o. Mo kí gbogbo yín pátápátá àkúṣẹ́. Ìyá mi Princess, mo kí yín gbogbo Washington DC, Amẹ́ríkà, mo kí yín. Ìyá mi Mrs. Ibo, mo kí yín ìyá mi àkúṣẹ́ o. Mo lè kí Mr. Kilo, mo kí gbogbo everybody pátápátá tí mo lè róró tí mo lè dárúkọ wọn tán. Àkúṣẹ́ àdẹ̀kú ìfọmọ ènìyàn ṣe. Ojú òní tì wá láṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìfẹ́ tó yè koro ẹ jẹ́ kó bọ́ sí wa láàrin. Bọ́tà bá ti ń rẹ́ni tó dàgbò fẹ́ máa ṣe bí ẹni pé òun gbọ́n jù àbí bí ẹni kó fẹ́ kó wa síbi tó yẹ kó kó wa lọ. Ẹ jẹ́ ká tètè pariwo ẹ̀ síta bá ẹ ṣe fóní tì rí. Bọ̀ ó ti mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa. Bọ̀tà àwọn tí wọ́n mú ẹ jẹ́ ká mission pa gba gbogbo wọn lẹ̀. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Mr. Fatai, mo kí yín àkúṣẹ́. Mr. Fatai, mo kí yín. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Ẹ ṣé gan. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín Kọ́mẹ́dò Mayor náà ni o. Mo kí yín pé ó dìgbà. Ẹ ṣé gan, ó dàbọ̀.